Ẹ káàárọ̀ kú ojúmọ́ o. A kú dédé ìwòyí, mo kí gbogbo ẹ̀yin ọmọ ládéládé. Gbogbo àwọn ọmọ aládé, gbogbo apátápátá ni mo kí o. Ẹ káàbọ̀ sórí ètò wa. Ṣàlàáfíà la bá yín. Ẹ máa bá wa ṣe, ẹ máa bá wa pín pẹ̀ṣọ́ wọlé. Ọmọ Odùduwà Iléyá, Iléyá, Iléyá. À ń yọ̀ fún aláṣọ ní ilé àwọn wákìsà. Ọmọ ẹlẹ́ran wọ́n jẹ́ dúró. Ọmọ Odùduwà Iléyá. Ìyá mi Esther, ẹ káàbọ̀ mà. Àwa ló ní iṣẹ́, àwa ló ní ìmọ̀, àwa ló lóye. Aṣẹ̀dá ló dá wa bẹ́ẹ̀, adẹ́dá ló ṣe wá bẹ́ẹ̀. Àsíá rẹ̀ sókè kó wí afẹ́lẹ́lẹ́. Ọmọ Odùduwà Iléyá. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá, ẹ káàbọ̀. Welcome on board. Mo kí gbogbo wa. A kú ojúmọ́ o, èmi á sàn wá sí Resáyọ̀. Ẹ máa bá wa pín ètò yìí, ẹ máa bá wa ṣí ẹ̀bẹ̀ ṣe ń wọlé. Ó ṣọwọ́ àárọ̀, lóòótọ́ a mọ̀ wípé àwọn èèyàn ti lọ síbi iṣẹ́, àmọ́ ẹ bá wa gbìyànjú láti bá wa pín lọ́lọ́kan òjọ̀kan. Lómìnira wa. Gbogbo yín pátápátá ni mo kí, àtẹ̀yin ti Amẹ́ríkà, àtẹ̀yin ti London, àtẹ̀yin ti Nàìjíríà, gbogbo yín pátápátá. Mo mà wá sùn ká. Ẹ dákun ẹ fìmọ̀ ṣọ̀kan. Ẹ dákun ẹ fìmọ̀ ṣọ̀kan. Iléyá o. Ẹ ṣeun, nítorí àkókò mi fẹ́ ká gbára wa ní àkókò torí a ò ní àkókò. Ẹ bá àwọn olóyìnbó ṣe máa ń sọ pé time is money. Mo kí gbogbo wa. A kú ojúmọ́, a kú ojúmọ́ mọ́, a kú ijọ́ mẹ́ta, ó tójọ́ mẹ́ta. Ẹ má bínú sí wa. Iṣẹ́ ò dúró o, a ò dúró. Gbogbo kó lè dá náà ni à ń ṣe kiri. Ọlọ́run á dẹ̀ jẹ́ kó dá pẹ̀lú ògo Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń wọlé, ẹ jọ̀ọ́ ẹ máa bá wa pín. Ẹ máa bá wa share lọ́lọ́kan òjọ̀kan. Ẹ máa bá wa pè gbogbo àwọn ọmọ Yorùbá àtàtà, àwọn ọmọlúwàbí òdodo. Ẹ máa bá wa pè wọ́n wọlé. Gbogbo àwọn tí ọ̀rọ̀ Yorùbá jẹ lọ́kàn, ẹ máa bá wa pè wọ́n wọlé lóní kíákíá ká tó tẹ̀síwájú lórí ètò tèmi. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ orin orílẹ̀-èdè wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo bá ṣe máa ṣe lórí ìkànnì yìí. Ẹ jẹ́ á gbọ́ orin orílẹ̀-èdè wa ká tó máa tẹ̀síwájú. Àṣèbá kọ́dá ayé, ìbá ṣẹ̀dá ọ̀run. Ajúbà Ọlọ́run tó jẹ́ kójú wa tún rí ọjọ́ tòní. Olúwa ó ṣé. Alágbára ńlá, ọba àwọn ọba, ìyàn lógo, àṣẹ ọlọ́ba torí tó ń jẹ́ Ọlọ́run fún wa. Olúwa ó ṣé torí tó fi wá sílẹ̀.
olúwa ó ṣé torí tó ò ní dójú tì wá, olúwa ó ṣé nítorí tó ò ní jẹ́ ká ṣe àṣetì lórí ọ̀rọ̀ ìjàngbara yìí, olúwa ó ṣé torí tó máa gbé wa délẹ̀ ìlérí, olúwa ó ṣé torí tó ti ṣàṣepé torí o ní gbogbo ọ̀nà ká máa jẹ́ kí ọpẹ́ wa kó máa pọ̀ ju ìbéèrè wa lọ. A mọ̀ wípé wọ́n ọlọ́run ọba ó máa bá wa ṣe láṣepé gbogbo ẹ̀ di ọwọ́ rẹ̀ torí ó ní igbá tá bá fi lé ọ lọ́wọ́ oní kì í fọ́, oláwo tá a bá fi lé ọ lọ́wọ́ òní kì í ya, alágbára ńlá a kó gbogbo ọ̀rọ̀ yìí ó dọwọ́ rẹ bàbá wá ṣe àṣepé, olúwa jẹ́wọ́ agbára rẹ bàbá gba ìjọba kó gba àkóso, a wá fi àwọn ènìyàn wa tí wọ́n wà nínú àhámọ́ lé ọ lọ́wọ́, olúwa ṣe àṣepé níbi tó kù sí olúwa ọlọ́run ẹ̀mí mọ́ bàbá bá wa yọrí ẹ̀ tọrọ lẹ́ni bá mọ̀ dí ọ̀rọ̀ òun ló yanjú ẹ̀, olúwa yanjú ẹ̀ níbi tó dé dúró yìí o, olúwa ó ṣe torí tó ti gba gbogbo ògo. Bismillahirrahmanirrahim, ẹ bá mi parí ẹ̀ ẹ̀yin tó níṣẹ̀ṣe náà àjúbà Elédùmarè mẹ́ta lọ́kan, nítorí pé gbogbo wa ọ̀pọ̀ ní kìrìsìtẹ́nì ọ̀pọ̀ ní mùsùlùmí, àwọn ẹlòmíì ẹlẹ́sìn àbáláyé ní títí wọn, gbogbo ohun tí gbogbo wa ní ìgbàgbọ́ lé lórí bàbá ṣe ń pè wọ́n a máa jẹ́ fún wa láṣẹ Elédùmarè. tó mú kí gbogbo wa lẹ́ẹ̀kan sí i, mo kí gbogbo wa káàbọ̀ pé a kú dédé wòyí, a kú ojúmọmọ, adẹ̀kú ọ̀rọ̀ ìlú, a kú gbogbo bí ó ṣe ń lọ, a kú akitiyan, a kú kó lè dá lórí kí gbogbo ọmọ Yorùbá lè bọ́ lóko ẹrú. Gbogbo yín pátápátá la kí, gbogbo lálàwọ̀ ò ní já sí asán pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀, orúkọ tèmi ò yí padà, èmi ọmọ yín náà rèé o, ọmọ Yorùbá àtàtà tí ọ̀rọ̀ Yorùbá jẹ lógún, tí ẹ mọ̀ sí Ladybest Akéde Yorùbá. Mo ń gbé ohùn sí afẹ́fẹ́ lórí ìkànnì Odùduwà TV rédíò ní orílẹ̀-èdè Italy làwa ti ń sọ̀rọ̀. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi àtàtà, gbogbo yín pátápátá ni mo kí, gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ máa bá wa share, ẹ máa bá wa pín lọ́lọ́kan òjọ̀kan, ẹ máa bá wa pín, ẹ máa bá wa pa àwọn ọmọ Yorùbá àtàtà, ẹ máa bá wa pè wọ́n wọlé. Lótìtọ́ àti lódodo la mọ̀ wípé wọ́n ní àárọ̀ lọ́jà, àmọ́ pọ̀pọ̀lọpọ̀ wa máa ti lọ síbi iṣẹ́, àmọ́ bẹ́ẹ̀ bá ṣe bá wa pín tó bá ti rí àwọn náà lè ṣe kíni. Bàbá mi Àlùkò James kò sí wàhálà, àti Lady K àti Lady B nǹkan kan náà ní gbogbo wa, ẹ ṣeun. Ọlọ́run Elédùmarè á gba gbogbo ògo, á bá wa yọrí ẹ̀. Wọ́n ní ẹni bá mọ dí ọ̀rọ̀ ní yanjú rẹ̀, ó di dandan kó yanjú rẹ̀, Elédùmarè á yanjú rẹ̀, ó kàn rí bẹ́ẹ̀ ni. Mo dẹ̀ fẹ́ fi àsìkò yìí kí gbogbo èèyàn ọmọ Yorùbá pé ẹ kú iṣẹ́ takuntakun. Wọ́n ní yiniyini kẹ́ni ó lè ṣe míì, bẹ́ẹ̀ ni gbogbo bí ẹ ṣe ń sáré sókè sódò lórí wípé kí Yorùbá lè bọ́ lóko ẹrú, gbogbo ẹ̀ pátápátá là ń rí, Elédùmarè á dẹ̀ túbọ̀ máa fún gbogbo wa ṣe lọ́lọ́kan òjọ̀kan. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Nítorí àkókò a ò ní gbára wa ní àkókò torí a ní àwọn ọ̀rọ̀ láti bá ara wa sọ lórí ọ̀rọ̀ gbogbo rògbòdìyàn tó ń lọ lọ́wọ́ àti ọ̀rọ̀ ìjàngbara tí gbogbo wa ń jà yìí. Ẹ jọ̀ọ́ ẹ máa bá wa share program yìí, ẹ máa bá wa pín, ọwọ́ tẹ́ fi ń pín ẹ ò ní fi gbọ́mọ sí, ẹ ò ní fi mọ sàárì ọmọ, ẹ ò ní fi gbà pé ìbànújẹ́, irú ayọ̀ la ó máa fi gbọ́ lágbára Elédùmarè. Gbogbo yín pátápátá ni mo kí, ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. tó kí n tó tẹ̀síwájú lórí ètò tèmi, ẹ ṣeun bàbá mi. Ifura longun àgbà, bẹ́ẹ̀ ni wọ́n ní páńpẹ́ òfura, pánsá òfura, pánsá jáná, ajá òfura àjá jìn, wọ́n ní bónílé ò bá fura olè ní òkò, bẹ́ẹ̀ ni. Ẹ̀yin èèyàn wa nílé, gbogbo ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá wa tẹ́ ti ń béèrè pé kí ni àkọlé ọ̀rọ̀, ìfura náà ni, ìfura lògùn àgbà lórí gbogbo bá a ṣe máa gba Yorùbá nation. Mo fẹ́ fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá tẹ́ ti ń pè wá sí àwọn àkíyèsí kọ̀ọ̀kan àti èmi lórí ọ̀rọ̀ bá a ṣe máa bọ́ lóko ẹrú. Mo máa sọ wípé wọ́n ní ká fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n, òun ni ò jẹ́ ká ṣe kíni, òun ni ò jẹ́ ká pe àgbà ní wèrè. Gbogbo wa pátápátá lọ́lọ́run jogún ọgbọ́n àti ìmọ̀ àti òye fún, ìdí nìyẹn tá ṣe máa ń fún wa láǹfààní láti pè wọlé pé káwa náà dá sí kí ni nǹkan táwa rò. Ọ̀pọ̀lọpọ̀ ló dẹ̀ ti ń pè lẹ́yìn pé ẹ jẹ́ ká rìn báyìí, ẹ jẹ́ ká ṣe báyìí, àwa náà dẹ̀ ń gbé àwọn ìgbésẹ̀ lé lórí tàdé ní ìgbàgbọ́ wípé lágbára lọ́wọ́ Elédùmarè láìpẹ́ láì jìnà gbogbo ẹ̀ ló máa yọrí sí dáadáa. Ẹ má jẹ́ ká gbàgbé, mo tún máa mẹ́nu lọ sọ̀rọ̀ petition lénìí, gbogbo àwa táì tí sign petition ẹ jọ̀ọ́ ẹ lọ bá wa sign yẹn, ọlóṣù kan péré ló kù fún wa, kò ń ṣe ti kú o, bẹ́ẹ̀ ni kò sí ń ṣe tààrùn. So ẹ jẹ́ ká ṣe ká bá lè mọ̀ wípé ìdúró ò sí, ìbẹ̀rẹ̀ ò sí, bí ojúmọ́ ṣe mọ́ bẹ́ẹ̀ ni ọjọ́ ń gorí ọjọ́. So ẹ jẹ́ ká tètè ṣiṣẹ́ lé lórí.
ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ máa bá wa share, ẹ máa bá wa pín lọ́lọ́kan òjọ̀kan, gbogbo yín pátápátá ni àkí. Lákọ̀ọ́kọ́ kí n tó lọ tààrà sí orí àkọlé tó tèmi, mo fẹ́ fi àsìkò yìí kéde fún gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá, pàápàá jùlọ àwa tí a wà ní ìlú UK àti US fún ìwọ́de tó ń bọ̀, ìfi ẹ̀hónú wa hàn tó ń bọ̀. A ti sọ wípé a ò ṣe rally mọ́, àsìkò rally ti tó, àsìkò rally ti kọjá, protest ni ó kù tí a fẹ́ ṣe. Gbogbo ala ti ń rí gbogbo àwọn jíngù yẹn tí wọ́n ti ń send káàkiri, so ẹ jọ̀ọ́ gbogbo àwa tá a bá wà ní àgbègbè yẹn ẹ jẹ́ ká lọ darapọ̀ mọ́ wọn. Ìgbà tí mo rá àwọn messages kan ní alátàná tí ẹlẹ́rìí ti ń pa mí, àwọn kan right wa wọ́n ń béèrè question pé ṣé wọ́n ní a fẹ́ lọ ṣe protest ní UN, pé ṣé flight wà ní, inú wa ò bá dẹ̀ dùn ká níbi wípé a ti tó bẹ́ẹ̀ láti pé òkè ó yá gbogbo ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà, ó yá ẹ lọ mú flight ẹ̀yin náà ẹ máa bọ̀, akúkú máa tó bẹ́ẹ̀, ẹ má worry, ó kù gbà díẹ̀, ẹ fún wa ní àkókò díẹ̀, ó kù ìgbà díẹ̀, so ẹ má bínú sí wa. A ti ń rí a lot of message pé àwọn gbọ́ pé wọ́n ní gbogbo ọmọ Yorùbá fẹ́ ṣe rally ní UN, ṣé flight wà ńlẹ̀ ní ká jẹ́ káwọn ọmọ ó wà wọn náà kí àwọn wá, ó bù wá bẹ́ẹ̀, but láìpẹ́ láì jìnnà ẹ má worry, a máa pín tíkẹ́ẹ̀tì ní pé ó yá ibi ìbá ojú kan ní gbogbo wa ti fẹ́ lọ ṣe, gbogbo ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà, ẹ̀yin tẹ́ wà ní àwa tá wà ní Italy, ẹ̀yin ti Germany, ó yá gbogbo yín UK láti fẹ́ lọ ṣe lè US láti a sì máa débẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. But mo fẹ́ fi àsìkò yìí sọ fún wa wípé inú wa dùn pẹ̀lú wípé bóyá ẹ fẹ́ lọ, àmọ́ ẹ má bínú sí wa, kò sí flight o. Kò sí flight nílẹ̀, ní free flight, ní free flight. So ìyí tẹ́yin náà bá lè ṣe ní location 9 tẹ́yin náà wà yẹn, ẹ rọra máa ṣe lábẹ́lé, ẹ rọra máa ṣe, nítorí pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ wọ́n ti mú ìjayà, wọ́n ti kó fún àwọn èèyàn, ẹ̀rù ti ń ba àwọn èèyàn, kò sí ẹni tó tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ Yorùbá nation mọ́, àfi àwọn tó bá jẹ́ wípé wọ́n ṣe ọkàn akin, tí wọ́n mọ̀ wípé nǹkan táwọn jà fún yìí ẹ̀tọ́ àwọn ni, tí ò dẹ̀ yẹ ká bẹ̀rù, nǹkan táwọn ìjọba yẹn dẹ̀ fẹ́ ṣe fún wa òun ló ti ń ṣẹlẹ̀ yẹn, wọ́n fẹ́ fi ìbẹ̀rù sí wa lọ́kàn ni. So àwa la ò ní ṣe kíni, àwa la ò ní bẹ̀rù, àwa la máa ní láti dúró lórí ẹsẹ̀ wa wípé kíní ta fẹ́ gbà yìí kò kí ń ṣe nǹkan kékeré, so ẹ má jẹ́ kí yẹn máa bẹ̀rù wa. Please more louder. Àbí mo lò mọ́ bọ̀nà ẹ jẹ́ wò bóyá mo lò volume yẹn ni. Mi ò lò ẹ jọ̀ọ́ tí tẹ́ bá ń gbọ́ mi ẹ máa tẹ 111, ẹ máa tẹ 1 tẹ́ ẹ bá gbọ́ mi, so that mi mọ̀ bóyá network ni ó ṣe kíní yẹn, cause mo rá àwọn comment kan tó ní kí n sọ̀rọ̀ sókè, àsìkò sọ̀rọ̀ sókè la wà, torí kẹ́ lè gbọ́ wa náà la ṣe jáde síta. Nígbà tá a bá jáde síta tẹ́ ẹ gbọ́ wa kí wá láǹfààní, jẹ́ kọ́ mọ̀ wípé ọ̀fọ̀ ń ṣe àwa Yorùbá, à ń ṣọ̀fọ̀, ẹ má jẹ́ ká parọ́ tanra wa, ẹ má bínú mi mọ̀ nǹkan tó ṣe network yẹn. Ẹ jẹ́ ká jẹ́ kí wọ́n mọ̀ wípé bí wọ́n ṣe ń pa àwọn èèyàn wa yẹn inú wa ò dùn sí, bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà inú wa ò dùn sí, pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá àbínibí wa. Ẹ ṣeun gbogbo ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, mo ti ń rí wọn, ẹ ṣeun. Mr. Aluko, á jẹ́ pé ọ̀dọ̀ yín ni problem yẹn ló ti wá nìyẹn, so bóyá kẹ́ check ẹ̀ láti ọ̀dọ̀ yín. Gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ máa bá wa pín lọ́lọ́kan. Bábọ̀ tó rọ́ ní ẹni bá lọ òun ló bá kú. Gẹ́gẹ́ bí mo ṣe ń bá bọ̀, ẹ jẹ́ ká jẹ́ kí wọ́n mọ̀ wípé ọ̀fọ̀ ń ṣe wá, nílò òlù, nílò ijó lásìkò tá a wà yìí, a ní láti fi ẹ̀hónú wa hàn, a ní láti jẹ́ kí wọ́n mọ̀ wípé bí wọ́n ṣe ń pa wá yìí àní kò tẹ́ wa lọ́rùn, a ní láti jẹ́ kí wọ́n mọ̀ wípé a tó bọ́ ló. Kí ló ń ṣe network báyìí? Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi tẹ like and love, ẹ jọ̀ọ́, mi ò mọ̀ bóyá network ni, bóyá wọ́n flag ni, mi ò mọ̀, ṣàbù anybody, so ẹ jọ̀ọ́ ẹ máa bá wa tẹ love and like, ẹ máa bá wa tẹ love and like. So a ní láti jẹ́ kí wọ́n mọ̀ wípé a tó bọ́ lóko ẹrú, pa fẹ́ bọ́ lóko ẹrú. Tá a bá ń jáde síta, ẹ jẹ́ kí wọ́n máa mọ gbogbo ohun tó ń ṣẹlẹ̀. No good network o. Mi mọ̀ bóyá network ni, bóyá I don't know. Ẹ ṣáà máa bá mi tẹ love and like, ẹ jọ̀ọ́. Ẹ máa bá wa tẹ love and like so that a tún yàtọ̀ díẹ̀. My first time watching. Gbogbo ẹ̀yin first time watching, ẹ káàbọ̀.
gbogbo yín pátápátá la kí ẹ káàbọ̀ sórí ìkànnì Odùduwà TV radio. Lady Best lẹni tí lólóòtú ètò yín tó ń sọ̀rọ̀, gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa. Ẹ̀yin tí ẹ tí sign ní petition, ẹ jọ̀ọ́ ẹ lọ bá wa sign ẹ̀, wọ́n ti bá wa pin ní petition yẹn síbẹ̀. Ìwọ tó bá tí sign ní petition àbí tó tí rí gbọ́ bí ráwọn bàbá tí wọ́n ṣe ń darapọ̀ mọ́ wa yẹn, ẹ lọ bá wa sign ní petition yẹn. Ó ṣe pàtàkì, ó ṣe kókó. Tẹ́ bá ti click ibi símbọ̀ tó wà níbẹ̀, ẹ bá ti click símbọ̀ yẹn, so ẹ máa rí https yẹn á gbé yín wọbẹ̀. Ẹ̀yin ṣáà ti fi orúkọ yín sí, orúkọ bàbá yín àti orúkọ yín àti nọ́mbà yín. Tẹ́ bá ní Gmail ẹ fi sí, tẹ́ bá ní ẹ ṣáà sign. Kẹ́dẹ̀ máa bá wa pín kiri lọ́lọ́kan òjọ̀kan, oṣù kan péré ló kù ta ní lórí ọ̀rọ̀ petition yìí. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká tẹra mọ́, ìjáfara ó léwu, ẹ jẹ́ ká tẹra mọ́. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ lórí ọ̀rọ̀ tí protest tá à ń sọ tẹ́lẹ̀, so ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́ gbogbo àwa tá a bá jáde síta, ẹ jẹ́ kójú wa korò, ẹ jẹ́ kí wọ́n rí wípé ojú wa ń ṣẹ̀jẹ̀, ẹ jẹ́ kí wọ́n rí wípé ọ̀fọ̀ ń ṣe wá, ẹ jẹ́ kí wọ́n rí wípé àwọn ọmọ Yorùbá a sọ wípé a ò ṣe mọ́, pé oko ẹrú tí wọ́n mú wa lọ ó ti tó gẹ́. Ẹ jẹ́ ká máa fi ẹ̀hónú wa hàn. Eléyìí ò kì í ṣọ̀rọ̀ ijó máa tọ̀rọ̀ ìlú mọ́ báyìí. Ẹni bá fẹ́ jó kó rọra jókòó sílé ẹ̀ kó jó. Ẹ jẹ́ kí gbogbo wa ká túyáyá ká túyáyà. Ẹ má jẹ́ ká fi ṣe wípé ibi tí mo wà jìn. Ẹ rí wípé ó ṣe táìmù yẹn, a ṣì ní táìmù o. Ìwọ tó o bá wà níbi iṣẹ́, try láti gba àyè. August la wà yìí, September la ṣì ń sọ̀rọ̀ nípa ẹ̀. Try láti gba àyè tó bá ṣe ṣe. Ìwọ tó o bá fẹ́, tó o bá lè travel láti bí gan lọ sí UN láti lọ darapọ̀ mọ́ wọn, láti country tó bá wà láti lọ darapọ̀ mọ́ wọn, ìwọ náà lọ ṣe, ìwọ náà lọ ṣàyè tí ẹ ká lè wí nípa tiẹ̀ náà wípé ìwọ náà ó ṣe ìwọ̀n tó o lè ṣe lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ẹ má jẹ́ ká fi dá wọn. Ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run, gbogbo wa pátápátá la ní ipa kan àbí méjì ta ní láti kó lórí ìrìn àjò yìí. Nítorí wípé kí ni àgbájọ ọwọ́ báyìí òun la fi ń sọ̀yà. Àgbájọ ẹnì kò kí ń jàwádé o, ọ̀pọ̀ èèyàn ló dẹ̀ ń jẹ́jọ́ ọmọ. Bérò bá ṣe pọ̀ sí ni wọ́n ṣe máa rí wípé kíní yìí ká wa lára sí. Mo tún wá ń fi àsìkò yìí rọ gbogbo àwa tá a wà ní gbogbo ìpínlẹ̀ náà. Ẹ má jẹ́ ká fi dá nìkan. Àwa France ńkọ́, àwa ti Spain ńkọ́, àwa ti Germany ńkọ́, àwa ti Italy ńkọ́, àwa ti Libya ńkọ́, àwa ti Ireland ńkọ́, Holland, gbogbo ẹ̀ pátápátá. Ẹ̀yin ti Canada, everybody wa. Ẹ jẹ́, in fact ó tó jù bẹ́ẹ̀ lọ tí gbogbo wa bá ń jáde síta lójoojúmọ́ ká máa sunkún, ká máa pariwo. Ó tó bẹ́ẹ̀, ó jù bẹ́ẹ̀ lọ. Mi mọ̀ nǹkan tó ṣe network yẹn láàárọ̀ yìí, bóyá network ni mi mọ̀. Ẹ ṣáà máa bá mi tẹ like and love ẹ jọ̀ọ́. Ó tó bẹ́ẹ̀, ó jù bẹ́ẹ̀ lọ tí gbogbo wa bá ní ká máa jáde fún protest lójoojúmọ́ láti lè jẹ́ kí gbogbo àwọn àgbáyé mọ̀ wípé àwa Yorùbá ọ̀fọ̀ ń ṣe wá ní láti bọ́ lóko ẹrú. Mo máa ń sọ̀rọ̀ kan fún wa, mo níṣẹ́ mọ̀ wípé bí àwa ṣe ń jà tá ń plan lórí wípé kí Yorùbá dá dúró, bẹ́ẹ̀ náà ni àwọn kan plan lórí wípé kí Nàìjíríà má pín. Wọ́n ní ẹni tó bá máa bá èṣù jẹun ni ṣíbí ẹ̀ ní láti ṣe kí ni, ṣíbí ẹ̀ ní láti gùn. Àwa tí a ò bá tí rí líǹkì tí àwọn èèyàn pín kiri tó ń ṣí ẹ̀ kiri nísìnyí, fún àǹfààní àwa tí a ò bá tí rí àbí tí a ò tí gbọ́ nípa ẹ̀, àwọn kan ti dìde gẹ́gẹ́ bí ìgbìmọ̀, wọ́n ti kóra wọn jọ láti lọ ṣe ètò lórí link. Ṣé wá rí, eléyìí wà fún àwa tó jẹ́ wípé ta bá ti kọ̀ ti rí anything, a máa buwọ́lù, a máa ṣí ẹ̀ kiri. Òun leléyìí wà fún. Torí link yẹn kò kí ń ṣe link ta ní láti tọwọ́ bọ̀. Unite Nigeria ni nǹkan tí wọ́n kọ sínú ọ̀rọ̀ yẹn. Gbogbo ẹ̀ jẹ́ ń wá jáde. Unite Nigeria lọ nǹkan tí wọ́n kọ sínú ọ̀rọ̀ yẹn. A dẹ̀ ti ń gbọ́ wípé kódà lára àwọn tí wọ́n ń ja ìjàngbara, a ti ń gbọ́ wípé wọ́n ti ń fi owó dí àwọn kan lẹ́nu nínú wọn. Wọ́n ti ń fi owó dí àwọn kan lẹ́nu nínú wọn láti lè máa tákò wa. Òun lẹ ṣe máa ń rí wípé nígbà míì a máa níyà wọ́n ń ṣe mítìn àbí nǹkan kan ìjà ń wà. Ṣé a ò mọ̀ wípé àwọn sabotua wà láàrin wa ni? Wọ́n wà, àwọn tí wọ́n ṣiṣẹ́ fún olóṣèlú, àwọn tí wọ́n ṣiṣẹ́ fún ìjọba, wọ́n wà láàrin wa. Àwọn sabotua wà láàrin wa. Àwa la ní láti mọ ohun tá a gbé dání. Àwa la ní láti mọ̀ wípé nǹkan tá a gbé dání ó ju gbogbo nǹkan táwọn pípù yìí ń sọ lọ, ká dẹ̀ dúró lórí ẹsẹ̀ wa. Ṣé rí líǹkì yẹn, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pín kiri tán ní káwọn èèyàn máa bu ọwọ́ lù ú wípé Unite Nigeria,
Nàìjíríà ò gbúdọ̀ pín, Nàìjíríà ò gbúdọ̀ bírèkì, Yorùbá ò gbúdọ̀ lọ. So ẹ jọ̀ọ́ nítorí ti Ọlọ́run ọba, mo rọ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá, mo rọ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá, ẹ tá bá ti ń rí líǹkì yẹn, ẹ jẹ́ ká máa jẹ́ káwọn kó máa yé àwọn èèyàn wípé ẹ jọ̀ọ́ líǹkì yìí wọ́n tún fẹ́ fi ba ọjọ́ ọ̀la yín jẹ́ ni o, wọ́n fẹ́ fi ba ọjọ́ ọ̀la yín jẹ́ ni o, wọ́n fẹ́ fi ra ìgbà yín ni o. Ẹ jọ̀ọ́ ẹ má ti ọwọ́ bọ̀, ẹ jọ̀ọ́ ẹ má pín kiri fáwọn èèyàn mọ̀ pé kí wọ́n máa ti ọwọ́ bọ̀. Ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run, mo kí ìyá mi kan wọ́n ti ẹ̀ sẹ́ǹdì ẹ̀ sí mi lánàá, mo ní àwa náà ti rí gbọ́. No, I'm not talking about Ninas o, ẹ need láti sign ní Ninas. I'm talking about mò ń bọ̀, òun ti ẹ̀ dáná, mò ń bọ̀, ẹ fún mi ní ìṣẹ́jú kan. Mi sọ̀rọ̀ nípa Nina o, ẹ lọ sign ní Ninas o, ẹ lọ sign. And Ninas tá dẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ náà yìí, Ninas yìí náà pé oríṣi méjì gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ. Ninas yìí pé oríṣi méjì, ẹ wo ìsàlẹ̀ níbi tí wọ́n bá wa pin ní nọ́mbà mi sí yẹn, àárí símọ̀ níbẹ̀, ẹ tẹ símọ̀ yẹn, ẹ rí líǹkì Ninas tí à ń sọ. Ninas yẹn dẹ̀ ó pé oríṣiríṣi, Ninas yẹn pé oríṣiríṣi, Ninas yẹn ó pé oríṣiríṣi. Ṣé rí ti http yẹn fake ni, àwọn màdàrú yìí náà ni wọ́n ṣe yẹn. Gbogbo bá ṣe ń ṣe wọ́n fẹ́ máa ṣe gbogbo àwọn nǹkan yìí láti máa fi ṣe kíni, láti lè máa bà effort wa jẹ́, láti máa tákù wa, láti lè máa fi confuse àwọn èèyàn wa. So àwa la ní láti jẹ́ kó rí wa pé àwa la ní láti máa ṣe òfin tó tó. Nǹkan tẹ́ ẹ bá ti rí wípé àwa sọ̀rọ̀sọ̀rọ̀ a ò kì í sọ ọ̀rọ̀ lé lórí, àbí bóyá a sọ wípé ó yá kíní yìí o, ẹ ṣe o, kẹ́ ẹ ti mọ̀ wípé kíní yẹn kò kì í ṣe real one, pé ayédèrú ni. Kí ni líǹkì tí mò ń sọ wípé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pín kiri ń sìn? Kí ni líǹkì tí mò ń sọ kiri pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pín ń sìn? Òun ni Nigeria Unite. Kódà wọ́n ti ṣí Facebook fún wọn, wọ́n ti ṣí Instagram fún wọn. Wọ́n ní welcome to Nigeria Unite. Wọ́n ní welcome to Nigeria Unite. So ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run, ẹ má jẹ́ ká sign yẹn. nigeriaunite.com òun ni kíni, wọ́n tún in fact wọ́n tún ṣe organization, wọ́n ṣe gbogbo ẹ̀. Ara àwọn nǹkan tí wọ́n ṣe rèé, tá need láti máa ṣe kíni, láti lè máa debunk ẹ̀, láti jẹ́ kó máa yá àwọn èèyàn wa wípé kíní yìí ò kì í ṣe ohun tí ó yẹ kí wọ́n bu ọwọ́ lù. Ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run, gbogbo àwa tá a bá ti bá líǹkì yìí pàdé, ẹ dákun ẹ dábọ̀, ẹ má bu ọwọ́ lù ú. Ẹ dẹ̀ jẹ́ ká máa try láti máa ṣe òfin tó tó ká tó máa ṣe anything like that. Ẹ jẹ́ ká máa wádìí wípé kíní tí wọ́n gbé síta yìí ṣé real one ni àbí fake one. Àwọn wo ló gbé síta, àwọn wo ló wà nídìí ẹ̀. Ẹ jẹ́ ká máa wádìí ká tó máa ṣe kíni, ká tó máa ti ọwọ́ bọ̀. Nínú gúrùpù kan tí mo wà tí ẹnìkan sẹ́ǹdì ní líǹkì yẹn wọlé, làwọn kan ti ń sọ̀rọ̀ pé òun ti sign yẹn, òun ti ṣe kinní kan. In fact ó touch heart mi, mo ní why táwọn èèyàn wá fi máa ṣe báyìí, ṣé ẹ rí nǹkan tí wọ́n kọ síbẹ̀ ni? But ẹni yẹn wá ní òun rò bí líǹkì Ninas ni. Mo ní ó mà ṣe o, ó mà ṣe o. Ẹni yẹn lòun rò bí líǹkì Ninas nígbà tán níyà ká máa sign líǹkì. Mo ní ebo yẹ kẹ́yìn náà wò dáadáa, ó láṣẹ ní ká máa wò dáadáa, ká má kọ̀ máa rí líǹkì, ká máa ti ọwọ́ bọ̀, ká sáré sọ pé a fẹ́ sign. Lóòótọ́ àmọ́ ìpọ̀rọ̀ Yorùbá yìí ó jẹ a lot of us lọ́kàn, ó jẹ wá lógún ju gbogbo nǹkan tá a lérò lọ. But ẹ jẹ́ ká máa ṣe ìwádìí, ká máa ṣe òfin tó tó ká tó máa ṣe anything yóò bá wù ká lè ṣe. Ẹ jẹ́ ká máa ṣe òfin tó tó, ó ṣe pàtàkì, ó ṣe kókó. Ẹ wo irú ẹni tó ti sign ní ẹ̀ ń sìn, ẹ mọ iye àwọn tó tún ti sign yẹn tí wọ́n ti ṣe mistake nígbà tí wọ́n wò ó, tí wọ́n kọ̀ rí líǹkì tó sáré tọwọ́ bọ̀. Mo dẹ̀ máa rọ gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ náà kó máa sọ̀rọ̀ lé lórí sódà táwọn èèyàn wá máa mọ nǹkan tí ó ń lọ. Wọ́n fẹ́ lo líǹkì yìí láti fi unite Nàìjíríà ní. Bírú báwa ṣe ń béèrè fún pé àwa Yorùbá fẹ́ dá dúró, pé kí wọ́n fún wa wípé ká dìbò pé kí Yorùbá dá dúró, tí gbogbo wa mọ̀ sí referendum ní ti Ninas tá à ń sọ̀rọ̀ nípa èyí. Òun làwọn náà ṣe rò wípé a ti rí àṣírí wọn lórí ti fake link Ninas tí wọ́n gbé jáde. Òun ni wọ́n tún ṣe léyìí tí wọ́n ṣe yìí, unite Nigeria, one Nigeria.
ṣe understand. So ẹ jẹ́ ká máa ṣe ká máa wò dáadáa kó tó di wípé a máa ṣe anything tá a bá fẹ́ máa ṣe. Ẹni tí ò bá yé ìdí tá a ṣe wà nìyẹn, ẹ pè wá. Tá ẹ bá pè wá tá ò pick, ẹ drop voice message àbí kẹ́ voice record àbí kẹ́ drop message, a máa reply yín. A máa reply in how kind people read it. Bàbá mi ẹ mọ̀ pé gbogbo wa kọ́ la lọ sí iléèwé, so bẹ́ẹ̀ lómi ya àkúkú lè blame wọn, àwa la ní láti máa túbọ̀ máa pariwo fún wọn. Ẹ mọ̀ wípé àtún lè blame and again ẹlòmíì bọ́rọ̀ Yorùbá yẹn ṣe jẹ lọ́kàn bó ṣe rí líǹkì yẹn ó lè ní bóyá líǹkì táwọn lady best ń sọ yẹn rèé o, bóyá líǹkì táwọn presenter wa táwọn media wa ń sọ lélẹ̀ ìjọ ẹ jẹ́ kémi náà tọwọ́ bọ̀ tí wọn ò dẹ̀ ká. Ṣe understand, tí wọn ò dẹ̀ ká, tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ìdí nìyẹn tá a ṣe ń sọ. Tẹ́ bá tiẹ̀ tún wá rí the funniest thing nísìn, ṣe wá rí kíní líǹkì ní NAS tá à ń pariwo yìí náà sìn, ṣe rí kíní fọ́tò ní NAS yẹn wọ́n tún ti wá lọ repackage ẹ̀ nísìn to the extent wípé kíní ní NAS ti wọn náà, which is that fake one, ti fake yẹn ayédèrú tiwọn tí wọ́n gbé jáde yẹn, wọ́n ti wá lọ mú kíní fọ́tò ní NAS tiwa náà, wọ́n ti gbé sí ojú ẹ̀, wọ́n wá mú líǹkì títí wọ́n wá fi sí abẹ́ ẹ̀. So táwọn èèyàn bá tún rí kẹ́ bá lè mọ̀ wípé àwọn pípù yìí in fact wọ́n mọ nǹkan tí wọ́n ṣe o. So táwọn èèyàn wá bá ti wá rí kíní fọ́tò ní NAS yẹn pé ṣebí kíní fọ́tò yìí ló wà ńbẹ̀, kíní ní NAS táwọn èèyàn ń gbé kiri, but àwọn èèyàn tún wá ní wo kíní líǹkì yẹn, àwọn èèyàn tún ní wá wo kíní líǹkì yẹn mọ́, wọ́n bá ti wọ̀bọ̀ nígbà tí wọ́n bá ti rí kíní signal ní NAS yẹn bẹ́ẹ̀. So gbogbo àwọn nǹkan tá a ní láti máa wò dáadáa leléyìí, gbogbo àwọn nǹkan tá a ní láti máa ṣiṣẹ́ lé lórí leléyìí. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká fọ́, ẹ má jẹ́ ká kó sí páńpẹ́ wọn. Ẹ dákun ẹ dábọ̀, ẹ jẹ́ kí gbogbo wa, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá léèyàn lé, gbogbo àwọn tẹ́ ẹ bá mọ̀ ẹ máa pè wọ́n wípé ó ti ní líǹkì kan tí wọ́n tún ti gbé jáde sí o, Unite Nigeria ní o, ẹ má jẹ́ ká bá wọn fọwọ́ sí o, ẹ má sign ní ẹ o, ní NAS ní kẹ́ ẹ sign ní o, fake ní NAS wà o, original wà. Ẹ jẹ́ kí ẹ máa ṣe àlàyé yẹn ní ẹ̀kúnrẹ́rẹ́ báwa náà ṣe máa ń ṣe fún yín, kẹ́ lè máa gé fún àwọn èèyàn ní more information òun làwa náà ṣe máa jáde láti máa jẹ́ kẹ́ máa mọ̀ wípé bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ lélẹ̀, pé bí ọ̀rọ̀ yìí bó ṣe ń lọ lélẹ̀. Ẹ má jẹ́ ká búra wa lórí ìkànnì yìí. Ọ níbi téèyàn bá ti rọ́mọ ọkọ ó di dandan kẹ́ ẹ ráwọn ọmọ àlè níbẹ̀, ẹ fà wọn sabotua sílẹ̀. Ẹ mọ̀ pé mi náà ti sọ ṣáájú wípé àwọn kan wà wọ́n rán wọn níṣẹ́ ni, àìsìmọṣẹ́ kan ọmọrogùn tójú torí bomi gbóná, àwọn náà ó tomi borí gbóná láìpẹ́. Gbogbo ẹni tó bá ti ní kí Yorùbá má dá dúró, gbogbo ẹni tó bá ti jẹ́ wípé ó wà nídìí ìbàjẹ́ tó fẹ́ máa fa Yorùbá sẹ́yìn, tó ní Yorùbá ò ní bọ́ lóko ẹrú, àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ni wọ́n máa ṣe ìdájọ́ irú ẹni bẹ́ẹ̀ pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run. So ọ̀rọ̀ ní NAS nìyẹn, ọ̀rọ̀ ní NAS nìyẹn ní ibi tí yẹn lọ. So èyí tó tún dàbí ẹ̀ tí mo tún fẹ́ ṣe ní àlàyé fún wa, how can we get the link? Ẹ ṣeun gbogbo ẹ̀yin bàbá tẹ̀ ṣe ń darapọ̀ tẹ̀ ń béèrè líǹkì yẹn, ẹ wo ìsàlẹ̀, is that Nina's link out now? Líǹkì Nina ti jáde tipẹ́tipẹ́, oṣù kan péré ló kù tá a nílò báyìí. So ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká tètè bu ọwọ́ lù. Gbogbo àwa tá à ń béèrè pé líǹkì Nina's, ẹ wo ìsàlẹ̀, ẹ máa rí níbi tí wọ́n pin ní nọ́mbà wa sí, Odùduwà TV radio pin ní nọ́mbà sí ìsàlẹ̀ níbẹ̀ yẹn. So ẹ wò níbẹ̀, ẹ rí líǹkì yẹn níbẹ̀, https. So ẹ tẹ̀ kẹ́ ẹ lọ sign, bẹ́ẹ̀ bá dẹ̀ ṣe ń sign ní ẹ̀yin náà ẹ máa ṣí ẹ̀ kiri, kẹ́dẹ̀ wá tún máa ráìtì ẹ̀ síbí pé ẹ ti sign ní ẹ̀. So kò jẹ́ bí ó ṣe jẹ́ lórí ọ̀rọ̀ ní NAS. Fún àwa tí ọ̀rọ̀ ti ní NAS yẹn ò yé, ẹ jọ̀ọ́, fún àwa tí ọ̀rọ̀ ti líǹkì ní NAS yẹn ò yé, ní NAS yẹn wà ní NAS yẹn ó wà fún wípé kí ìjọba àgbáyé kí wọ́n fún wa ní ààyè páwọn ọmọ Yorùbá a fẹ́ dá dúró, a fẹ́ dìbò pé kí Yorùbá dá dúró, èyí tí wọ́n ń pè ní referendum. Kò ń ṣe wípé bóyá líǹkì yẹn ni a fẹ́ fi dá dúró, no, but ó wà lára ẹ̀. Òun ló máa jẹ́ kí àwọn ìjọba àgbáyé kí wọ́n rí wípé àwọn ọmọ Yorùbá a ti ṣetán láti dá dúró, pé a ti ṣe tán láti dá dúró. Bàbá Ìgbòho wa, that reminds me, ẹ ṣeun bàbá mi tó béèrè question bàbá Ìgbòho yẹn, mò ń bọ̀ lórí ẹ̀, fún mi ní ìṣẹ́jú kan
láti jẹ́ kí wọ́n mọ̀ wípé àwọn ọmọ Yorùbá a fẹ́ dá dúró. So ìdí nìyẹn tí gbogbo wa ṣe ní láti tọwọ́ bọ̀. Ìwọ tó bá ní ọ̀rẹ́ middle belt, tó ní ọ̀rẹ́ ní south ẹ máa share sí gbogbo wọn, kí gbogbo wọn kí wọ́n máa ti ọwọ́ bọ̀, kí gbogbo wọn máa bu ọwọ́ lù ú, torí ìkọ̀ọ̀kan náà ni gbogbo wa ń jà fún pé a fẹ́ kúrò ní oko ẹrú. Wọ́n ní kẹ́rú ó mọ rẹ̀ lẹ́rú, kí wọ̀fà ó mọ rẹ̀ ń wọ̀fà. So kò jẹ́ bí ó ṣe jẹ́. Àwa tá a bá tún ní ìbéèrè lórí nínà, bí mi bá ṣe tún rí àwọn kọ́mẹ̀ǹtì yẹn pẹ̀lú ògo Ọlọ́run, màá tún máa dá wa lóhùn, torí a really nílò ẹ̀ lọ́pọ̀lọpọ̀. So gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, jẹ́ àwọn kọ́ sọ̀rọ̀ lórí ti bàbá wa Ìgbòho Òòṣà. Àlàáfíà ni wọ́n wà. Bàbá wa tó béèrè ìbéèrè yẹn, àlàáfíà òun ni bàbá wà. A ní ìkéde pàtàkì tá a dẹ̀ fẹ́ ṣe lórí yẹn fún gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá, wípé ìkéde pàtàkì ó wà wípé kí gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá ẹ má jẹ́ ká rò wípé àbí kírísítẹ́nì ló sọ ni, àbí mùsùlùmí ló sọ ni, àbáwọn oníṣẹ̀ṣe ló sọ ni. Ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run ọba, wọ́n ní ara yín òun ni ìjà wà. Àwa tá a bá nígbàgbọ́, ohunkóhun tá a bá ní ìgbàgbọ́ lé lórí, ẹ jẹ́ ká ṣe kí ni, ẹ jẹ́ ká ṣe. Wọ́n ní ká gba àwẹ̀ fún olóyè Sunday Igboho nínú oṣù tá a wà yìí, àwẹ̀ ọjọ́ mẹ́ta on the 18, 19 and 20, àwẹ̀ ọjọ́ mẹ́ta. So wọ́n ní ká gbàwẹ̀ fún bàbá wa olóyè. Mo dẹ̀ mọ̀ ẹ̀yin ìyá mi dáadáa, ẹ̀yin abiyamọ tòótọ́, ẹ̀yin abiyamọ tí ń fọ̀jà pọnmọ́ dalẹ́, mo jẹ́rìí yín. Ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣiṣẹ́ lé lórí gbogbo ibikíbi tí ẹ bá wà. Kò síbi tí àdúrà ò kì í gbà o. Bó bá jẹ́ pé wà ń bi iṣẹ́ náà, kò pín dandan pé ká wà indoor, ká wà nínú ilé. Ibi kódà kẹ́ máa lọ lórí ìrìn, ẹ ṣáà máa rántí ẹ̀nú àdúrà. Ẹ dẹ̀ máa rántí gbogbo àwa náà tá à ń gbójú síta tí wọ́n lépa wa, ẹ máa rántí gbogbo wa nínú àdúrà. So ẹ jọ̀ọ́ ọjọ́ mẹ́ta nínú oṣù tá a wà yìí, 18, 19, 20, ọjọ́ mẹ́ta. 18, 19, 20, ọjọ́ mẹ́ta. Ẹ jẹ́ ká fi bàbá wa olóyè Sunday Igboho, ẹ jẹ́ ká fi lé Ọlọ́run lọ́wọ́, kí àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá kí wọ́n bá wa dúró tì wọ́n, kó bá wa wà pẹ̀lú wọn, pẹ̀lú gbogbo àwa tí à ń jàjà ìgbára, pàápàá jùlọ olóyè Adéyẹmọ Ìgbòho. Ẹ bá wa gbàdúrà fún wọn, ẹ bá wa gbàdúrà fún wọn. I have signed the ninas. Ẹ ṣeun bàbá mi Paul, ẹ ṣeun. Bẹ́ẹ̀ ṣe ti sign ẹ̀ yẹn, ẹ bá wa share, ẹ bá wa share. Bẹ́ẹ̀ ṣe ti sign ẹ̀ yẹn, ẹ bá wa share, ẹ bá wa share. Ẹ ṣé gbogbo àwa tá ì tí sign ẹ̀, ẹ̀yin náà ẹ lọ síbẹ̀, ẹ̀yin náà ẹ lọ síbẹ̀, ẹ lọ sign, ẹ lọ sign, ẹ lọ sign. Ó ṣe pàtàkì, ó ṣe kókó. Gbogbo àwa tá bá tí sign, ẹ jẹ́ káwa náà lọ sign ẹ̀, ká lọ tọwọ́ bọ̀, kí wọ́n lè wí nípa tiwa pé àwa náà ṣe kí ni, a ṣe wọ̀n tí a lè ṣe lórí ìjàngbara ilẹ̀ Yorùbá. Èyí tí mo tún fẹ́ sọ kí n tó fún wa ní, kí n tó ṣí ojú òpó sílẹ̀ láti pé kí àwa náà dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, òun ni paríparí ẹ̀, àkọlé ètò tèmi. Wọ́n ní ìfura òun lóògùn àgbà. Wọ́n ní pánsá òfura, pánsá já. Àjà òfura àjà jìn, bó nílé ò bá fura, olè ní oko. Ẹ̀yin ọmọ Yorùbá, àbí kí ní àwọn ọmọ Yorùbá, tó rọ́mọ Yorùbá lèmi náà, wọn ò ní fẹ́ lòmíì ṣe mí. Ẹ káàbọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ káàbọ̀ gbogbo yín pátápátá ni mo kí. Bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn, máa bá wa pín, máa bá wa share. Ọwọ́ tẹ́ fi ń pín, ẹ ò ní fi gba ìpè ìbànújẹ́, ẹ ní fi gbọ́rọ̀ ibi, ẹ ní fi gbọ́mọ sin lágbára Ọlọ́run. Ohun ayọ̀lẹ́ ò máa fi ọwọ́ yín, ire lẹ́ máa fi gbámú láṣẹ Elédùmarè. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ bọ̀, gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá, wọ́n ní ìfura báyìí òun lóògùn àgbà. Ìfura báyìí òun lóògùn àgbà. I have signed it. Ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń sign ẹ̀ yẹn, ẹ ṣeun. Ẹ má kàn máa sign ẹ̀ lásán, ẹ máa bá wa share kiri lórí gbogbo nọ́mbà tó wà lórí fóònù yín, ẹ máa gbogbo contact yín, ẹ máa bá wa share, ẹ máa bá wa pín síbẹ̀, ẹ máa bá wa share kiri káàkiri. Gbogbo àwa tá a ṣe ń darapọ̀ mọ́ wa tí à ń béèrè pé kí là ń sign petition referendum tá a mọ̀ sí ninas, tí gbogbo wa ń pariwo láti bí ijọ́ mẹ́ta, òun là ń sọ̀rọ̀ lé lórí wípé ó máa tó kásẹ̀ ńlẹ̀. So ẹ dákun ẹ dábọ̀, ẹ tètè lọ bá wa share, ẹ tètè lọ bá wa
bu ọwọ́ lù. Àwa tá a bá fẹ́ sign ni ẹ wo ìsàlẹ̀ níbẹ̀ yẹn, ẹ rí níbi tí wọ́n pin ní nọ́mbà mi sí níbẹ̀. So ẹ lọ bu ọwọ́ lù kẹ́ ṣe kíni, kẹ́ sign ni. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ get ẹ̀ níbẹ̀, nọ́mbà mi ló wà níbẹ̀ yẹn. Ẹ write mi pé ní ìdí link yẹn, à send ẹ̀ sí yín. Ẹ má wá jẹ́ ká ṣe mistake o. Torí link yẹn oríṣi méjì ni. Kẹ́ má sọ pé wọ́n ti ń sọ̀rọ̀ link lórí ninas lórí media. Ó dàbí lèyí ni wọ́n sọ. No, ẹ jẹ́ ká wò dáadáa fínífíní. https òun ni kẹ́ jẹ́ ká bu ọwọ́ lò. Elédùmarè á gbà fún gbogbo wa. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ bọ̀, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá, wọ́n ló ń bọ̀ wọ́n ń bọ̀. Àwọn là ń dẹ́ẹ̀dẹ́, ṣáwọn là sì ṣì máa dẹ́ẹ̀dẹ́ báyìí. Ṣé ẹ rí ohun tó ṣẹlẹ̀ sí àwọn Afghanist? Gbogbo wa pátápátá la ti gbọ́, la dẹ̀ ti rí. I have signed for my wife too. Ẹ ṣeun bàbá mi ọmọ Yorùbá àtàtà. God bless you sir. Gbogbo wa pátápátá la ti rí àwọn Afghanistan. Ẹ ti rí nǹkan tó ṣẹlẹ̀ sí wọn. Ṣáwọn ọmọ Yorùbá ṣá máa wá dúró kírun nǹkan bẹ́ẹ̀ yẹn pé kó ṣẹlẹ̀ sí wa. Tí wọ́n bá sọ fáwọn Afghanist pé tó ohun tó ṣẹlẹ̀ sí yìí ọdún mẹ́wàá yìí ni ó máa ṣẹlẹ̀, ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi, ṣé wọ́n máa gbàgbọ́? Wọn ò ní gbàgbọ́ o. Ẹ má wá jẹ́ kó yà wá lẹ́nu nígbà tó wá ṣẹlẹ̀. Gbogbo máa wí pé ṣó yẹ kó ṣẹlẹ̀, ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Tèfètèfè ni wọ́n mà lé president lọ tí wọ́n gba ìjọba. Gbogbo wa la rí gbogbo fídíò ẹ, gbogbo wọn ṣe fò sínú ọkọ̀ òfurufú. Gbogbo ẹ̀ làwa náà máa rí. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run gbogbo àwọn ọmọ Yorùbá. Ó ní à ń pe ọ̀rọ̀ yìí lówè, ó mà ń láró nù. Ọlọ́run má jẹ́ kí ọ̀rọ̀ ti Nàìjíríà náà kó wá padà rí bẹ́ẹ̀ yẹn. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ Nàìjíríà kó wá padà rí bẹ́ẹ̀ yẹn. Kó tó dì bẹ́ẹ̀, ẹ jẹ́ káwọn ọmọ Yorùbá ká tiẹ̀ ti kọ́kọ́ bọ́ kúrò lọ́wọ́ wọn. Tó bá tiẹ̀ máa wá gbà mọ́ wọn lọ́wọ́, ìyẹn ò wá kan wà. Ẹ jẹ́ ká ti bí ìṣáná kíyèsí Ògùn. Ẹ jẹ́ ká wò báyìí. Ẹ wo gbogbo àwọn Boko Haram. Wàá máa gbọ́ àwọn repentant Boko Haram. Wọ́n á lọ máa sọ wọ́n sínú army, wọ́n á lọ máa sọ wọ́n sínú sójà, wọ́n á máa sọ wọ́n sínú DSS, wọ́n á máa sọ wọ́n sínú àgọ́ ọlọ́pàá. Wọ́n ní pánsá òfúra pánsá já, ajá òfúra àjájìn. Ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi, ẹ̀yin èèyàn wa nílé, ẹ̀yin ọlọ́gbọ́n, ẹ̀yin olóye, ẹ̀yin onímọ̀, ẹ jẹ́ ká dìjọ fi ojú ṣùnùkùn wò ó. Ẹ jẹ́ ká jọ fi ojú ṣùnùkùn wò pé kíní tí àwọn pípù yìí ń ṣe yìí ní orílẹ̀-èdè yìí ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Àwọn tí wọ́n ń terrorize ìlú, àwọn tí wọ́n ń ba ìlú jẹ́, tó yẹ kẹ́ ẹ mú bẹ́ẹ̀ ṣe mú wọn, tó yẹ kẹ́ ẹ pa wọ́n, ẹ wá ní wọ́n repent. Yorùbá ẹ fura o, ẹ má sùn o. Wọ́n wá ní wọ́n repent. Kí Nàìjíríà forí jì wọ́n, ọ̀rọ̀ wa ló ń fi wọ́n sí inú iṣẹ́ ológun. Tó bá yá ṣé wọn ò ní gbà? Ọlọ́run má jẹ́ ká rí bí. Ọlọ́run má jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ ní Afghanistan kó lọ ṣẹlẹ̀ ní Nàìjíríà. Gbogbo àwọn tá à ń sọ fún, tá à ń sọ pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde, ẹ já bọ́ lọ́wọ́ àwọn kinní burúkú yìí, wọ́n fẹ́ kó wa lẹ́rù ni. Ọlọ́run ò ní jẹ́ kó pẹ́ kó tó yé gbogbo wọn. Ọlọ́run ò ní jẹ́ kó pẹ́ kó tó yé gbogbo wọn. Ẹ wo president US. Tí wọ́n bá sọ wípé ó máa believe wípé nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó máa ṣẹlẹ̀, wọ́n á ní irọ́ ni. Wọ́n á sọ wípé irọ́ ni. Ẹ wo bó ṣe ṣẹlẹ̀, wọ́n dẹ̀ take over land yẹn. Ṣé rò tí wá máa ṣẹlẹ̀ nílẹ̀ Nàìjíríà báyìí? Àwa la ò wá ní ṣe kí ni, àwa la ò ní gbà. Wọ́n ní àgbàrá ò lóhun ò nílé wó. Onílé ni ò ní fún àgbàrá láàyè láti pé kó wó ilé rẹ̀ o. Ẹ jẹ́ ká dúró lórí ẹsẹ̀ wa o. Ẹ jẹ́ ká mọ ohun tá à ń wọ́n o. Ẹ jẹ́ ká mọ ohun tá à ń ṣe o. Ẹ jẹ́ mọ ohun tá à ń ṣe o. Wọ́n ní ojúbọ̀rọ̀ ò ṣe gbọmọ lọ́wọ́ èkùrọ́ o. Ojúbọ̀rọ̀ báyìí kò ṣe gbọmọ lọ́wọ́ èkùrọ́. Pátápátá la dẹ̀ fọ́jú
kùmọ̀kùmọ̀ là á dẹ́tẹ̀ o, ojú àfọ̀ọ̀fọ̀ tán bá ìjà ní ń dálẹ̀. Tá bá ní unite Nigeria tó bá tún yá náà the same thing náà ṣe ni. Kí ló kúkú dé kúkú wá fọ́jú gbogbo ẹ̀. Ká kúkú fọ́jú gbogbo ẹ̀ kó ní kálukú ṣe kíni, kó ní kálukú kúkú dá dúró. Kọ́lọ́ kí oníkálukú máa jórúkọ fàdà ẹ̀. Àkókò kí n ṣe nǹkan kan náà tẹ́lẹ̀ tí ó bá ṣe colonize tí wọ́n colonize wa. Kí n ṣe nǹkan kan náà. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó dẹ̀ yé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nìyẹn. Ìmí ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ìmí ò mọ ìtumọ̀ wípé Nàìjíríà ẹlòmíì believe dẹ̀ mọ̀ wípé Yorùbá ti exist kí Nàìjíríà tó dé. Ara àwọn àlàyé ọ̀rọ̀ ta ní láti máa ṣe fún ọ̀pọ̀lọpọ̀ tí ò tí ì yé nìyẹn. Àwa tó yé yẹn ti yé, tọ́lọ́run ti fi òye yẹn yé wa. La máa ṣe ní àlàyé fún wọn láti jẹ́ kí wọ́n mọ̀ wípé Yorùbá ti wà kí Nàìjíríà tó wà, pé a ti exist kí Nàìjíríà tó wà. Kí ló wá dé tá ò lè dá dúró? Kí ló dé tá ò lè dá dúró? Kí ló dé tá à ń bẹ̀rù wípé Yorùbá ò tó dá dúró? A tó dá dúró. We have what it takes to be a country. A ní àwọn ohun tá a ní láti máa fi ṣọ̀rọ̀. A tó dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Ewu ń bẹ lóko ló ń gẹ́ o, ló ń gẹ́ fún rẹ̀. Ewu ni. Gbogbo àwa tá à ń pé báwo lọ̀rọ̀ àwọn èèyàn wa l'Àbújá, iṣẹ́ ń lọ lórí. Ara ń tá à ń sọ rèé o. Kò ságbára lọ́wọ́ àwọn èèyàn wa, kò ságbára lọ́wọ́ wọn, kò sí. In fact, ṣé ká níbi wípé wọ́n ní agbára ni? Ṣé nǹkan tó ṣẹlẹ̀ yẹn ṣó máa ṣẹlẹ̀? Kò ní ṣẹlẹ̀. Àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n ṣe, tí wọ́n rò, tí wọ́n kàn ń jà fún ẹ̀tọ́ wọn, tí wọ́n kàn rò pé káwọn èèyàn wọn kí wọ́n bọ́ lóko ẹrú. Àwọn ni wọ́n máa lọ ń ká mọ́lẹ̀. Àmọ́ wọ́n mọ̀ àwọn Boko Haram. Wọ́n máa lọ repent Boko Haram. Wọ́n máa ń gbẹ̀dẹ̀ wọn, wọ́n lọ́ máa lọ tún lọ sọ wọ́n padà sí iṣẹ́ ológun. Ẹ jẹ́ àfúrà o. Ibi tẹ́ ti máa rí wípé ìlú yẹn ó ti gbàbọ̀dé nìyẹn, orílẹ̀-èdè yẹn ti gbàbọ̀dé. Ẹ jẹ́ ká kúrò lábẹ́ wọn. A fẹ́ máa jíríyà mọ́. A fẹ́ máa jíríyà, àwọn ọmọ Yorùbá a fẹ́ máa jíríyà mọ́. Ìdí tá ṣe fẹ́ bọ́ lóko ẹrú nìyẹn. Àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n ṣẹ̀, tí wọ́n rò, wọ́n ń jẹ̀yà. Àwọn tó jẹ́ pé wọ́n ń pa àwọn èèyàn lójú méjèèjì. Táwọn ìjọba yìí dẹ̀ mọ̀ bí tí wọ́n wà, tí wọ́n tún ń fi owó bribe wọn. Wọ́n máa lọ kó wọn. Wọ́n máa lọ rí wọn. Wọ́n máa lọ kó wọn. Àmọ́ wọ́n rí gbogbo wọn. Wọ́n rí ohun tó ń ṣẹlẹ̀. Àti ẹ̀gbọ́pọ́ ni wọ́n fẹ́ declare gbogbo àwa tá à ń sọ̀rọ̀, wọ́n fẹ́ declare wa ní terrorist. Wọ́n máa declare àwọn Boko Haram, wọ́n máa declare wọn terrorist. Ṣé ti wá rí ibi tá à ń lọ báyìí? Ṣé ti rí ibi tá à ń lọ báyìí? Ṣé ti rí ibi tá à ń lọ báyìí? Àwọn èèyàn ti ń pè wọlé, mi ilẹ̀ tí fẹ́ gba ìpè. Ẹ fún mi ní ìṣẹ́jú díẹ̀, bàbá mi tó ń pè yẹn. Ṣé ti rí ibi tá à ń lọ báyìí? Tá a bá sọ wípé àwọn ọmọ Yorùbá a fẹ́ dá dúró, ẹ jọ̀ọ́, ṣé àmọ́ ohun tá à ń sọ ni? Àmọ́ ohun tá a rí, àmọ́ ohun tá à ń sọ tá a fi sọ pé a tó dá dúró. Àwọn tí ò bá mọ̀, tí ojú wọn bá fọ́, ṣé tí wọ́n di ni láti rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yẹn. Àwa wí tán, àwọn kan wá ń bọ̀ wá tá à ń jìjàǹgbara. Kò sẹ́jọ́ lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ ni, kò sẹ́jọ́ lọ́wọ́ wọn. Àmọ́ àwa ò ní fi ìyẹn ṣe. Ibi tá wọ́n léyàn kì í wáríwọ́ ọjà o. Ẹni téèyàn bá ń bá nájà, òun lèèyàn ṣe kíni, òun lèèyàn ń wò. Èèyàn kì í wáríwọ́ ọjà. Àwa tá a mọ̀ wípé lótìtọ́ àti lódodo la fẹ́ káwọn ọmọ Yorùbá dá dúró. La fẹ́ stop wípé kí wọ́n yé kidnap àwọn èèyàn wa nílé. La fẹ́ stop pé kí wọ́n yé rape àwọn sister wa, àwọn ọmọ wa, àwọn ìyá wa. Pé kí wọ́n yé pa àwọn bàbá wa sóko àtàwọn brọ́dà wa, àwọn àbúrò wa kọ́ yé pa wọ́n sóko. Àwa la ní láti dúró lórí ẹsẹ̀ wa, and we need to stand by our word. A ní láti dúró lórí ẹsẹ̀ wa ká dẹ̀ mọ̀ nǹkan tá à ń ṣe. At times mo máa ń jókòó, mo máa ń bira mi léèrè pé ẹ ti ẹ̀gbọ́n náà. Ṣé ẹlòmíì mọ ìdí tó fi join struggle yìí ṣá? Because at times tẹ bá rí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tún máa wò pé ṣé ẹlòmíì kàn bẹ́ẹ̀ wọ ni àbójà rò ó? Mo fẹ́ fi àsìkò yìí rọ gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò kì í ṣe ọ̀rọ̀ ṣeré mọ́. Mo máa tó gba ìpè, ẹ má bínú ẹ̀yin èèyàn mi. Mo máa tó gba ìpè wọlé ńsìn.
ọ̀rọ̀ tó wà lẹ́yìn ò kì í ṣe ọ̀rọ̀ ṣeré mọ́. Ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe. Ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe. Àwọn people yìí wọ́n ṣe I just sign my own now. Ẹ ṣeun in fact ẹ ṣeun gbogbo ẹ̀yin tí ẹ ṣe ń sign petition yẹn. Babalọ́lá bàbá mi ẹ rà sà. Ẹ ṣeun. Àwa tábà ìtútì sign ni ẹ jẹ́ ká lọ máa sign ni ẹ má bínú pé mo tún padà síbẹ̀ torí mo ní láti padà síbẹ̀. Ọláre yín òun nìjà wà. Are yín nìjà wà. A nílò ẹ jẹ́ ká lọ máa sign ni. Ó wà very important. Ó dẹ̀ máa ràn wá lọ́wọ́ fún ìjàngbara tá à ń jà yìí. It's part of it. So ẹ jọ̀ọ́ àwa tábà tí sign petition yẹn. Petition ní NAS petition ẹ jẹ́ ká lọ sign ẹ̀. Ká dẹ̀ tó bu ọwọ́ lù ẹ jẹ́ ká wò dáadáa ká tó máa sign ẹ̀. Ẹ jẹ́ ká wò dáadáa fínífíní pé ṣé lèyí ni original, ṣé lèyí ni fake, ṣé lèyí ni real. Ẹ jẹ́ ká máa wò pé ṣé kò ń ṣe ayédèrú tí àwọn àbàyéjẹ́ àwọn ọ̀bàyéjẹ́ yìí tí wọ́n gbé jáde síta ṣé kò ń ṣe òun ni mo fẹ́ ti ọwọ́ bọ̀. Let's act fast before we are all turned to Afghanistan. Òun là ń sọ ẹ ṣeun bàbá mi tó kọ́mẹ̀ntì yìí. Òun là ń sọ fún gbogbo àwọn ọmọ Yorùbá. Táwọn ìlú yẹn bá sọ wípé àwọn kan máa take over, wọ́n máa take over wọn, wọ́n á máa sọ wípé rọ́ọ̀nì. Kò sẹ́ni tó máa gbàgbọ́. Kò máa sẹ́ni tó máa gbàgbọ́. Àmọ́ kí ló dé? Nítorí wọ́n ti believe pé àwọn làwọn ní ìlú. Kò sẹ́ni tó lè gba ìlú àwọn. Ẹ má jẹ́ ká tanra wa o. Ṣé rí gbogbo plan àwọn Fúlàní tí wọ́n ní fún wa. Kódà ó ju nǹkan tó ń ṣẹlẹ̀ ní Afghanistan yẹn lọ o. Ó ju nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀ yẹn lọ. Nǹkan tí àwọn Fúlàní yẹn àwọn terrorist yẹn tí wọ́n plan fún orílẹ̀-èdè yẹn ó jù lọ. Ìròyìn tá tún gbọ́ lẹ́nu jọ́ mẹ́ta yìí ó bad gan. Ẹ má jẹ́ ká rò ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Ẹ má jẹ́ ká rò nírò pé ẹ̀sìn àbí òṣì ẹ̀sìn. A wá síbí láti wá ba ẹ̀sìn kankan jẹ́. Àmọ́ wọ́n jẹ́ kó yé wa wípé agbára tí wọ́n fẹ́ lò ní wípé wọ́n fẹ́ sọ ìlú yẹn di ìlú mùsùlùmí. Tó máa bẹ̀rẹ̀ sí ní wọ ilé ìjọsìn lọ máa pa àwọn èèyàn. Ó máa wọlé lọ máa pààyàn. Ọlọ́run ò ní jẹ́ kó débẹ̀ o. Ẹ káàbọ̀ gbọ́ yín tí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. Ọlọ́run ò ní jẹ́ kó débẹ̀. Ọlọ́run ò ní jẹ́ kó débẹ̀. Àwa gbọ́dọ̀ wá lájú wa sílẹ̀ títí tó fi máa wá dì bẹ́ẹ̀. Wọ́n ní plan fún wa gan o. Ó dìpù gan o. Wọ́n ní plan gidi gan fún wa o. Kò kí ń ṣe nǹkan kékeré. Àtọ́. Kò ń ṣe nǹkan kékeré. Wọ́n ní plan tí wọ́n ní ò kí ń ṣe kékeré. Plan tí wọ́n ní fún wa kò kí ń ṣe kékeré. Ká bá lè mọ̀. Ká bá lè mọ̀ wípé ọ̀rọ̀ tó wà lẹ́yìn kò kí ń ṣe ọ̀rọ̀ kékeré o. Ẹnìkan ló ń ráìtì omi lánàá ló sọ fún mi pé Lady B mo ń bọ̀ jẹ́ ń wá kọ́mẹ̀ntì yẹn lọ kí n lọ. Ìyá yẹn bá ń sunkún lára àwọn abiyamọ tó tọ́ ni ó bá sunkún pé nǹkan tó ṣẹlẹ̀ nílùú àwọn Afghanistan yìí kó má lọ ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwa pé ẹ wò nǹkan tó ṣẹlẹ̀. Ó ní 2 weeks ago. Only now you wonder how 75,000 could easily run over 3,000 US. Ṣẹtiri. Àwọn 75,000 could easily run over 3,000. Nísìn à ń sọ wípé àwọn aráàlú àpọ̀jù àwọn ìjọba yìí àpọ̀jù àwọn terrorists yìí lọ. Mo fẹ́ ká máa fi wọ́n ní ohun tó bá jọ ohun òun lèèyàn fi máa ń wé ohun o. Mo fẹ́ ká máa fi please the link to sign. Ẹ wo ìsàlẹ̀ bàbá mi Sodiq ẹ wo ìsàlẹ̀ ẹ tẹ sí mọ̀ níbi tí nọ́mbà mi wà yẹn ẹ rí link yẹn níbẹ̀ ẹ wọ bẹ̀ kẹ́ lọ bu ọwọ́ lù. Mo fẹ́ ọ̀nà ohun tó bá jọ ohun lèèyàn fi ń wé ohun. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ fáwọn Afghanis yẹn. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ sí wọn. Àwa náà a máa sọ wípé àwọn aráàlú àpọ̀jù àwọn terrorists lọ àpọ̀jù wọn lọ wọn lè take over wọn lè overcome wa. Wọ́n ní díẹ̀díẹ̀ ló ń bẹ̀rẹ̀ o. Báwọn náà ṣe máa sọ ń gbà yẹn nìyẹn bó ṣe kò tí ẹni pé bó ṣe máa sọ bó ṣe ń sọ ń gbà yẹn nìyẹn pé ṣé wọ́n wá fẹ́ lágbára ju nítorí wípé wọ́n ti ń ṣe iṣẹ́ yẹn tipẹ́tipẹ́ wọ́n ti ń plan yẹn tipẹ́tipẹ́ wọ́n ti ń ṣe díẹ̀díẹ̀
itself is Fulani. A máa dá fún yín. Wọ́n ti ń ṣe iṣẹ́ yẹn díẹ̀ wọ́n ti ń plan yẹn díẹ̀ sílẹ̀ kó tó wá débi tó dé yẹn kó tó di pé wọ́n take over wọ́n lé president wọn kúrò. Ṣé aráwọn eléyìí ní sí àwọn títí wá yìí wọn ò lè lé president torí nǹkan kan náà ní gbogbo wọn. Ẹ gbàgbé òun gan ló jẹ́ kó easy gbogbo tí wọ́n ṣe yìí òun ló fi rọrùn fún wọn. Àwọn president wọn gbogbo àwọn tó wà nípò Fúlàní ní gbogbo wọn. Òun ló jẹ́ kó eléyìí gan ló máa jẹ́ kó easy fún wọn. Ìdí tá ṣe need láti tètè act fast nìyẹn. Ìdí tá ṣe ní láti act fast nìyẹn. Elibes gbọ́dọ̀ wípé ní Monday night ìjẹta ni ní night máa close ni. No rárá ìyá mi ó sì kù bí ọ̀sẹ̀ mélòó díẹ̀ sí. Ìdí tá ṣe ní láti act fast nìyẹn. Ìdí tá ṣe ní láti ṣiṣẹ́ lé lórí òun gangan nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ sì máa rò wípé sìn fine. Ó kàn ṣì ń rí bẹ́ẹ̀ ni everything máa wà okay ó máa settle. Ẹ má jẹ́ ká parọ́ tanra wa. Can you please send me the link? I have signed it but I need the link to share. Okay, ẹ write mi nọ́mbà mi ló wà nísàlẹ̀ yẹn. Àwa tá bá ọ̀rọ̀ yẹn ń dùn lẹ́nu mi ni ẹ má bínú. Ó yẹ kí n ti ṣí ojú òpó sílẹ̀ látẹ̀ǹkan. So àwa tá bá fẹ́ pè wọlé ńsìn a lè pè wọlé. A lè pè wọlé ńsìn tá bá fẹ́ pè wọlé. Ṣé understand? A rò wípé àwọn aráàlú àpọ̀jà àwọn terrorists yìí lọ. Ṣá wọn plan ni wọn. Ṣá àti rí wípé wọ́n ti in fact wọ́n ti surround everywhere. Ẹ má bínú o dàbí network yẹn ni. A rí wípé wọ́n ti surround gbogbo ọ̀dọ̀ wa. Ẹ má bá mi tẹ love and like ẹ jọ̀ọ́. How can we identify the original referendum place? Okay, let me come back again. Oríṣi méjì ni tá bá ti rí link yẹn. Ìkan wà HTTP. Ìyẹn láyédèrú táwọn olóyìnbó ń pè ní fake. Òun ni ayédèrú táwọn olóyìnbó ń pè ní fake. Tá bá ti rí link yẹn HTTP. Tí original yẹn òun ni HTTPS. Ẹ yẹ wo ìsàlẹ̀ nísìn níbi tí wọ́n pin ní nọ́mbà mi sí yẹn. Kẹ́ lọ sí símọ̀ níbẹ̀. Ẹ rí HTTPS. So ìyẹn ni original. So ibi tá ti máa mọ ayédèrú àti original òun nìyẹn. And láfikún mo tún fẹ́ ṣe ní àlàyé lẹ́ẹ̀kan sí lórí another thing tí wọ́n tún ti ṣe ń sìn bírú I have signed the petition yet. Okay, all right. Ẹ ṣeun exactly. Òun lẹ ti bá wa send síbẹ̀ yẹn. Ẹ ṣé bàbá mi yẹn tó ń pè. Òun lẹ ti bá wa send síbẹ̀ yẹn. So àwa tá bá fẹ́ pè wọlé mo ti ṣí ojú òpó sílẹ̀ o. Tá bá fẹ́ pè wọlé a lè pè wọlé báyìí. Ó kù bí 15-20 minutes ká tó end program. Ẹ má bínú. Ẹ mọ̀ ẹ má sọ ẹ ṣàgbà mí for now bí mo ṣe rí. Ṣẹ́yìn náà ti wá rí nísìn wípé ìdí táwọn ọmọ Yorùbá ṣe ní láti tètè dúró lórí ẹsẹ̀ wa nìyẹn. Ẹ má jẹ́ ká rò wípé àwọn aráàlú pọ̀ ju àwọn terrorist yìí lọ. Báwọn Afghanis náà ṣe jókòó tẹ̀tẹ̀rẹ̀ nìyẹn tán rò pé wọn ò lè kànká wọn náà. Àwọn aráàlú pọ̀ jù wọ́n lọ. Wọn ò lè kànká wọn. Àwọn aráàlú pọ̀ jù wọ́n lọ. A ò fi yọ̀ wọ́n o. Àmọ́ ohun tó bá jo ohun òun lèèyàn fi máa ń wé ohun. We did not see any number ma. Number mi wà ńbẹ̀. Jẹ́ àwọn olórí bíbá iná. Number mi wà ńbẹ̀. Admin wa ti bá mi pin ẹ̀ síbẹ̀. Number wà ńbẹ̀. Àwọn mo rí bíbá yìí náà. Bàbá mi Ganiu ẹ wò dáadáa lọ́dọ̀ yín. Number wà ńbẹ̀. So àwa tá bá fẹ́ pè wọlé fún ìṣẹ́jú díẹ̀ tó kù. So a lè pè wọlé. Báwọn Afghanis náà ṣe jókòó tẹ̀tẹ̀rẹ̀ nìyẹn tán ló lọ́mọ nǹkan kàn. Okay, hello. Hello. Hey, Nigeria network today. Wọ́n gbèsè wọn dé. Hello. Hello, yeah, Bàbá mi àmà kojúmọ́ ẹ ra sà. Báwo gbogbo kan? Adúpẹ́ o. Ilé òdodo ọpẹ́ wa. Àṣà wa kò ní gbọ̀dàlẹ̀. Àṣẹ ìgbìmọ̀.
Yeah, mo nọ́mbà yín. Sherry, now, Jetta, only in live program kan tí wọ́n kó àwọn Boko Haram kan tán sọ pé àwọn tó ti surrender pé wọn ò lè bá ìjà. Ààrẹ náà là ń sọ yẹn. Sherry problem kan. Bọ̀bọ́ ẹ̀ láti ń sọ, ó ní Buhari, ó ní nǹkan tó ń bá fà, ó ní ẹ̀tọ́ wọn náà ń bá fà lọ́wọ́ ẹ̀. Okay. So ó wá ní ìjọba wa sọ pé òkè o àwọn ilé wọn. Ẹ bá mi ṣe ní ṣókí sódà tá fáwọn tó ń pè náà láyè tó rà àfi bẹ́ẹ̀ ní àkókò. Okay, yá. Ṣé wàá rí múlẹ̀ tó wà lẹ́wà? Bí nǹkan tí mo lè tẹnu mọ́, òun náà máa dẹ́sì máa tẹnu mọ́. Omi ti pọ̀ ju ọkà wa lọ. Ṣe tá a ti jẹ anything. Ọ̀rọ̀ ilé bí nǹkan tí bọ̀bọ̀ civil defence kan bá mi sọ láàárẹ̀. Wọ́n ní àwọn pípọ̀ wọ̀nyí nígbà tá a sọ̀rọ̀ pé wọ́n fẹ́ máa ta epo lítà kan ní tìrọ̀ ìfẹ́. Àwọn kan sọ pé ọbẹ̀ ní bẹ́ẹ̀. Náà, aṣọ wọn ní nǹkan tó máa ṣe mo máa ṣe. So, ẹ wá wọ́n ṣe ọ̀kan ó ní ìgbà ìlànà tó bá wọn jà. Ó ní ṣùgbọ́n ilé wa ọ̀run wá síbí wa ó ní àwọn ọ̀rọ̀ wọn ò gbà bẹ́ẹ̀ ó ní ṣùgbọ́n kí gbogbo wa sì orí ká máa wọn jà ní same time. Exactly. Ìyẹn mo bọ́ sí òun civil defence ló sì wà lẹ́nu service is my close friend. Bẹ́ẹ̀ mo sọ pé nígbà tí mo sọ ọlọ́run ẹ̀ mo ní ìjà tá a jà ẹ̀ torí gbogbo ilé mi iṣẹ́ aránṣọ mò ń ṣe gbogbo ilé mi báyìí kìkìdá pósítà Odùduwà ni mi ò bí aláìjíbọ̀dì ìwọ wá ló sọ pé wọ́n àtàkìrì máa bẹ́ẹ̀ níbẹ̀kúbẹ̀. máa tún bẹ́ ọ̀la ẹ̀ máa bẹ́ ẹ̀rẹ̀ ẹ̀ mọ́. Ọlọ́run àti mo ní ọdẹ ní àdá lásán ní. Bọ̀ ìgbà tó ní tí wàá pa ọ̀pọ̀ ọjọ́ kà á lọ kí léèyàn kan wá lè dáṣe kí là lè dáṣe tẹ́lẹ̀. Ẹnìkan ò tiẹ̀ lè dá ṣe àbí tá a bá ń tanra wa lókù ẹnìkan ò lè dá ṣe àgbájọwọ́ báyìí la fi ń sọ̀yà. We are working on it. Adẹ nígbàgbọ́ wípé Ọlọ́run á tètè bá wa ṣe iṣẹ́ ń lọ lórí ẹ̀ gidi gan tí ò tiẹ̀ ń ṣe kékeré iṣẹ́ ń lọ lórí ẹ̀. Mo tẹ̀ ti sọ mo ní màá padà sílùú tí mo ti wá gbà tí ò sọ̀rọ̀ pé ìṣọ̀kan fẹ́ wá èmi á padà sílùú tí mo ti wá ọkàn mi á balẹ̀ ní onírẹ̀sọ̀ ọmọ ìmọ̀ ọ̀la kí ni àǹfààní ibi tẹ́ nǹkan tẹ́ wá mo sọ fún yín last time kí o pa fún ilẹ̀ wa lálẹ́ òdúdú àbúrà ọ̀rọ̀ ẹ̀yìn ló gbé mi wálé kí ni iṣẹ́ mi Nàìjíríà. Ẹ sọ bẹ́ẹ̀. Ẹ má wọrí ẹ má ì tí ì lọ ẹ má ì tí ì lọ very soon lágbára Ọlọ́run inú gbogbo wa máa dùn iṣẹ́ ń lọlé lórí in fact àwa gan àsùn àsinmi àwò. Nǹkan tó fi ń jà àwọn èèyàn sì nìyẹn irú àwọn yẹn gan ó yẹ kéèyàn máa dá sẹ̀ríà fún wọn ni àìmọ̀ a lot of people ló ti pè wá sọ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kéèyàn máa dá sẹ̀ríà fún wọn ni sọ̀rọ̀ ṣeré lọ́rọ̀ tá à ń sọ yìí ni. Of course kò sí rọ́ńbẹ̀ parọ́ a lot of people ló ti pè wá pé ẹjọ́ a nídìí àwọn èèyàn gidi àwọn èèyàn kàn ń parọ́ gbowó lọ́wọ́ wa ni àwọn lè ṣe báyìí àwọn lè ṣe gbá àwọn lè ṣàwo at the end of the day òtún bá ń tẹ́ ni gbogbo ẹ̀ já sí. Ẹ ṣeun bàbá mi ẹ má jẹ́ ń gbà kókó ẹ jẹ́ ń tún fún àwọn ẹlòmíì láyè ẹ ṣeun sà. Yes sir. tó ẹ má bínú gbogbo àwa tí à ń pèpèpè tí mi ò ní àyè láti gbé ìpè wa ẹ má bínú ojú òpó tó ti ṣí sílẹ̀ báyìí fáwa tá a fẹ́ sọ̀rọ̀ ẹ̀yin èèyàn wa nílé iṣẹ́ ti gbọ́ àtòkè òkun ni bàbá yẹn wà torí ọ̀rọ̀ ìjàngbara ó mo ṣe sọ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó mọ ìdí tó fi join ìjàngbara yìí àmọ́ ẹlòmíì kọ̀ bẹ́ẹ̀ wọ̀ ni ó mo ṣe máa sọ pé àwa tá a bá mọ̀ wí tá a mọ ìdí tó gbé wa wọnú ìjàngbara yìí a ní láti dúró lórí ẹsẹ̀ wa láti jẹ́ kójú ti àwọn àsáwọ̀.
ẹ rọra sà, ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀, ẹ kú ètò. Ètò ni o. Olúwatáyọ̀ lórúkọ mi láti France. Ẹ gbéra ńlẹ̀ ní ṣókí sà. Enjoy program yín. Ẹ ṣeun sà. Mo ní kí n dá sétò ni. Ṣe rí Nàìjíríà lọ́wọ́ yìí Nàìjíríà máa pín, ṣe understand. Ó di dandan pẹ̀lú àṣẹ Ìdùmarè. Ṣe rí Nàìjíríà máa pín, ṣe rí àwọn Haúsá terrorist, àwọn Fúlàní terrorist ló máa pín Nàìjíríà fúnra wọn. Ṣe rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́ọ̀dù ń sìn. Bẹ́ẹ̀ni. Ṣe rí ẹjọ́, pọ́ìntì mi gan ní kọ́ọ̀lù yìí ni pé ṣe rí ẹjọ́ náà gbogbo èyí tẹ́ ń ṣe agitators ẹjọ́ ẹ jẹ́ ẹ máa ẹ̀láìtì àwọn èèyàn pé kí àwọn èèyàn máa support announce ṣe rí kí rally bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹjọ́ ó wà bẹ́ẹ̀. Àti ẹ̀ ṣe rally protest la fẹ́ ṣe, protest la nílò báyìí. Ó ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ń sìn, ṣe rí inú terrorist index àwọn country mẹ́ta ni nopin Afghanistan, Iraq and Nigeria. The first top country mẹ́ta ni. So ṣe rí Nàìjíríà ṣe rí àwọn Fúlàní terrorists máa pín Nàìjíríà very soon. Ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ń sìn, nǹkan tó ṣẹlẹ̀ Afghanistan sì máa ṣẹlẹ̀ Nàìjíríà very soon. Ìyá mi máa ṣẹlẹ̀ Nàìjíríà very soon. Kò sí rọ́ńbẹ̀ o, mo ṣe ní ká gbúdọ̀ láti tètè ṣiṣẹ́ lé lórí. Ṣẹ́rí wọ́n máa tẹ́kọ̀ọ́ wa wọ́n ti lé àwọn olóní wọ́n náà ló ní Àbújá. Kò lè délẹ̀ wá nílẹ̀ Yorùbá wọ́n náà ló ní Àbújá wọ́n lè máa gba Àbújá yẹn padà. Pushback tó ṣe fún 2015 nígbà tó jó tó gbogbo. Exactly. Pushback ló ṣe fún wọn. Náà sí motivation kan tó ń ṣẹlẹ̀ ní Afghanistan sí ó máa dé ọ̀dọ̀ àwọn náà sí ó máa fún wọn ní power gòkè. Kò ní bàjẹ́ fún yín bàbá mi, kò ní bàjẹ́ fún yín. Wọ́n máa jẹ́ kí ìyá tó parí ẹ̀ kó máa gbá sọ̀rọ̀ kì í yẹn. Kókó náà máa gbá sọ̀rọ̀ padà ṣe àwọn owó náà gbà tó nílé wọn gbà ẹ̀ wọ́n náà wọ́n ní Àbújá tẹ́rìtì wọn ni. So àwọn àṣẹrí wọ́n máa take power because nǹkan tí ó ṣẹlẹ̀ ní Afghanistan ló ń ṣẹlẹ̀ táwọn ọkùnrin náà fẹ́ ìsọ́tì náà fight fún Islamic. Bẹ́ẹ̀ kó máa borí kó máa ṣe gbogbo àwọn nǹkan táwọn náà nǹkan tí ọkùnrin náà fight fún ní Nàìjíríà nìyẹn àwọn ọkùnrin gbogbo wọn you understand. So wọ́n máa gba Àbújá yẹn ṣe ní Nàìjíríà máa pín ó ti ṣúọ̀ tí wá ní pé káwọn motivate àwọn èèyàn lọ́wọ́ yìí so tó wọ́n máa kùn nísìnyí bó ṣe ń ṣẹlẹ̀ ní Afghanistan tó wọ́n máa kùn tó wọ́n máa gba Àbújá wọn yẹn you understand. Wọ́n á lè mọ̀ pé àwọn kan wà tó ń pè ní Yorùbá o fẹ́ kó wọ́n tiẹ̀ fẹ́ wà pẹ̀lú Nàìjíríà tẹ́lẹ̀. Exactly. So ọwọ́ kan ní Yorùbá wọn bọ́ọ̀lẹ̀ táwọn sáré wá pín wa torí wọ́n pé ìwà wọn yàtọ̀ à ń ṣe terrorism ọmọ dáadáa ọmọlúwàbí náà wá sí you understand. Àgbọ́yé. tó ṣe rí kò sí ó máa ṣẹlẹ̀ very soon wọ́n ti motivate wọn sí nǹkan tó ṣẹlẹ̀ tẹ́lẹ̀ gbogbo wọn the same kí ló ń jà fún Islamic war ló ń jà fún àwọn Afghanistan ti motivate wọn sí àwọn náà fẹ́ ṣe the same thing wọ́n fẹ́ gbà sọ̀rọ̀ ayé gbogbo wọ́n dẹ̀ wọ̀ pé tọ́mọ Nàìjíríà wọ̀ pé Àbújá ni nọ́mọ̀ Àbújá ni nọ́mọ̀ pàṣẹ capital you understand. Bẹ́ẹ̀ni. so àwọn náà fẹ́ gbà bẹ́ẹ̀ sí àwọn náà fẹ́ gbà nígbà táwọn lè ṣe táwọn ọ̀rẹ́ wọn ṣe ní Afghan àwọn náà fẹ́ ṣe é sí wọ́n fẹ́ gbà Àbújá yẹn tiwa ní káàtì mú ká motivate àwọn ẹjọ́ ẹ máa bá àwọn èèyàn àwa náà ti ń ṣe ipa tiwa bàbá mi ẹ̀yin náà ẹ máa ṣe ipa tiyín lórí ọ̀rọ̀ yẹn rí báwa náà máa pariwo exactly kóníkálukú máa ṣe ipa ẹ̀ lórí awareness yẹn a really ní ìdẹ̀gbọ́n a ní láti jẹ́ káwọn tí ò tí ì yé ká máa jẹ́ kó máa yé wọn bẹ́ẹ̀ ni ká máa jẹ́ kó máa yé wọn ẹ ṣeun bàbá mi àtọ̀ bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni exactly ẹ ṣeun bàbá mi ẹ jẹ́ n tún gba ìpè ẹlòmíì ká tó tún máa lọ ẹ ṣeun sir yes sir ẹ jẹ́ máa bá bọ̀ ọ́ ẹni bá lọ ló bá kú o àti ìfẹ́ kú ní báyìí tó ẹ̀yin èèyàn wa nílé ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu àwọn kọ́là wa yẹn ó dùn mí pé mi ò ní àkókò láti gba ìpè rẹpẹtẹ ẹ má bínú sí mi ẹ ṣàgbà mí bí mo ṣe rí wọ́n ní ọ̀nà fún ọ̀nà ọ̀run òun náà ni gbogbo ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí ẹ má bínú mo ti rí ọ̀pọ̀lọpọ̀ miss call lóríṣiríṣi ẹ má bínú the caller is saying exactly what is in my mind bẹ́ẹ̀ ni in fact ọ̀rọ̀ ni bàbá yẹn sọ ohun tó ń ṣẹlẹ̀ nílùú yẹn nísìn kódà ó ti dójú ẹ̀ kí gbogbo wa náà ká túbọ̀ máa ṣe kíni ká túbọ̀ máa jẹ́ kó máa yí àwọn èèyàn wípé tó
ṣó o ti gbọ́ pé Yorùbá fẹ́ dá dúró ẹnìkan pè mí níjẹta bàbá mi ẹgbẹ́ra ńlẹ̀ ó dàbá ti Nàìjíríà lẹ ti ń pe ẹjẹ́ fún ilẹ̀ tẹ̀sán ẹgbẹ́ra ńlẹ̀ sàn. Yes sir. ẹ kú iṣẹ́ Ọlọ́run á pẹ̀lú yín o. Àmín Ọlọ́run. ṣe rí ohun tèmi kàn fẹ́ sọ ó lè ṣe kó yàtọ̀ sí ilé ìtẹ̀fà ṣe rí ẹ̀yin tẹ̀ wà ní diaspora ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ wà ní outside Nàìjíríà ẹ̀yin gangan ni Ọlọ́run fẹ́ lò pẹ̀lú sẹ́ẹ̀dì gbogbo ẹ̀kọ́ tí mo sọ ilé iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe kò sẹ́ni tó ní orí rẹ̀ ní ọ̀dọ̀ wa níbi kó bọ́ sórí TV kó lọ́ máa pariwo ìbọn náà máa fi ka wọ́n lé ẹ̀yin tẹ̀ wà lókè náà lè súnmọ́ àwọn tó lè pín wa ojoojúmọ́ dẹ̀ ni mo gbàdúrà fún yín pé orí yín kò ní gbàgbọ́dé ikú. Àmín Ọlọ́run, àmín Ọlọ́run. gbogbo ìgbà náà ni mo ń gbàdúrà náà lọ́wọ́ ẹ̀yin yẹn gágágágágágágá lọ́lọ́run fẹ́ lò fún wa lókè Nàìjíríà lè péra wa Nàìjíríà ẹ̀yin tẹ́ wà lókèèrè náà lẹ súnmọ́ àwọn tí ó pé wa iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe yẹn ẹ jọ̀ọ́ ẹ tẹ̀síwájú bó bá lẹ́ni tó ń sọ̀rọ̀ jákujákujákujákujákujáku iṣẹ́ Ọlọ́run lẹ́ ń ṣe. Bẹ́ẹ̀ni. pásítọ̀ nìkan kọ́ ló ń ṣiṣẹ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ ẹ parọ́ èmi náà máa ń sọ mo lẹ́lẹ́dàá ló yàn wá ẹlẹ́dàá ló rán wa a ò sì ní jagun bógun lọ. ọjọ́ tẹ̀mí kú gbàdúrà lórí sẹ́ńdẹ̀ gbogbo tí mo ti sọ tọ́lọ̀ sọ pé òun ló rán wa tọ́lọ̀ pé Ọlọ́run ló rán wa ẹ wo iṣẹ́ takuntakun tí bàbá oníláwà nìyẹn náà ṣe ní Nàìjíríà tó ń ṣe Nàìjíríà lórí ìjàngbara Yorùbá nation ẹ jọ mo fẹ́ràn rẹ kan kò sí ní tí mo pè I don't discuss I don't call anybody ṣùgbọ́n mo fẹ́ràn rẹ gẹ́gẹ́gẹ́ nítorí pé àwọn ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu ẹ ọ̀rọ̀ tó ń jáde ní ẹnu ọmọ tó ti ní ọgbọ́n jáde tó náà tó wá kọ́ ọgbọ́n yìí mo dẹ̀ ń gbàdúrà fún gbogbo ẹni tẹ́ wà ní òkèèrè mo ń wo program kan lánàá àwọn kan ní strategy alliance Yoruba Strategies Alliance. sẹ́fẹ̀ láti bẹ̀rẹ̀ àwọn yẹn ò pariwo ohun ìyọjú ẹ̀wọ̀n gbogbo sẹ́tẹ̀ yìí náà ṣe àlùfín yín lọ́wọ́ who is paying you salary who is giving you money owó ilẹ̀ náà ẹ̀wọ̀n owó tẹ̀yìn diaspora ten donate ta ló ṣiṣẹ́ sí ńlá kò ó láwọn èèyàn káàkiri bẹ̀rẹ̀ tí wọ́n pray fún mo mọ orú nǹkan tán ńlá kọjá mo mọ nǹkan tán ńlá kọjá kan tó rí owó before you can see somebody from overseas country ó máa send 10,000 15,000 sí ìyá Nàìjíríà ọmọlúwàbí ni o Ọlọ́run ọmọ ẹjọ́ ẹ tẹ̀síwájú Ọlọ́run ó dẹ̀ máa tẹ̀lé wá síwájú. Àmín ẹ ṣeun bàbá mi ẹ ṣeun gan sà mo dúpẹ́ sà o ẹ ṣeun gan sà yes sà. tó ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu bàbá wa yẹn ẹ mọ̀ pé mi náà dẹ̀ máa ń sọ̀rọ̀ yẹn lórí ètò mi dáadáa wípé gbogbo àwa tá a bá ń ja ìjàngbara yìí ẹ má jẹ́ ká wariwo ọjà ìdí tá a ṣe darapọ̀ mọ́ ìjàngbara yẹn òun ni ká ṣe kíni òun ni ká gbájúmọ́ ká dẹ̀ tẹ̀ra mọ́ bàbá mi ẹ gbéra ńlẹ̀. Hello ma, ẹ kú ètò ma. Ètò ni o ẹ ra sà. Ọlọ́run fún wa fún yín ṣe ma. Àmín Ọlọ́run. Gbogbo wa tá a bá tọ́lọ́ bá bá wa ṣe tá a ti bá ilẹ̀ lórí ìjọba àdìpẹ̀lú kọ̀ọ̀kan yìí táwa ti. Àmín o, àmín Ọlọ́run, àmín Ọlọ́run. Ṣé ọ̀rọ̀ tí dájú tó sọ̀rọ̀ tọ́pẹ́ ìfẹ́ wà ní òkèèrè ẹ̀yìn lẹ́yìn ìgbà wọn. Ẹ má fi yẹn ṣe tẹ́ bá dúró pé àwa táwọn lẹ́lẹ́rù ló ń gbé ẹrù ẹ̀ níbi tó ti wúwo. Bẹ́ẹ̀ni. Ẹ̀rẹ́sì kankan tó wà fún ìsinyìí ICC adinilẹ̀ alẹ́jọ́ níbẹ̀ báyìí international criminal. Bẹ́ẹ̀ni. wọ́n dẹ̀ expect wọ́n ní àti ìsókèrè ju every 2 months kájẹ máa lọ fún wọn ní report àti ká máa give evidence. Bẹ́ẹ̀ni. Iṣẹ́ tí ẹ ń lọ lórí ẹ̀yìn ẹ̀ ò dúró. Bẹ́ẹ̀ni. Àwọn pípín yìí náà ní Nàìjíríà mẹ́lẹ̀ àwọn náà mọ implication kìíní yẹn so àwọn náà máa wà very careful lórí ọ̀rọ̀ pé wọ́n á àtàkì ẹni Yorùbá station lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Tẹ́rí nǹkan kan tá a lè ṣe mo ti sọ fún yín náà tẹ́lẹ̀ a lọ sẹ́kọ̀ọ́ lórí protest tàbí ṣe a lọ sẹ́kọ̀ọ́ ẹ̀jẹ̀ ń tà Ìbàdàn gẹ́gẹ́rẹ́ tẹ̀sí protest tẹ́ bá rántí. Yá mo ti rántí yín. Tàbá sọ̀rọ̀ express mo ti rántí yín pé ẹ pè mí lórí program ìjọkùn náà. Bí gbọ́dọ̀ tàn yín a gbọ́dọ̀ blọ́ọ̀kì ilẹ̀ express yẹn ní ọjọ́ kìíní kí kó má káwọn lára láti yá. Ẹ̀rù ń bà àwọn èèyàn náà láwọn èèyàn ò fẹ́ jáde mọ́ torí tàwọn EndSARS tó ṣẹlẹ̀ àti tó tún ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ nǹkan tí wọ́n dẹ̀ fẹ́ ṣe fáwọn èèyàn wa náà nìyẹn. Tá a bá ń bẹ̀rù àkàn máa yí lójú kan a gbọ́dọ̀ máa bẹ̀rù ẹgbọ́n kankan ẹgbọ́n tó ṣẹlẹ̀ ní Afghanistan lọ́wọ́ ẹ̀ wọ́n lè mú 3
àkàtà wọn lọ́wọ́ ẹ̀. Ṣé àti wọ́n mọ̀ máa dì bí àwọn yẹn? Of course. Tí àbá sọ́ra, wọ́n lè Imagine lẹ́yìn tètò ti ṣe everything ti ṣẹlẹ̀ lọ́tún wá ní George travel ó fly out kẹ́ bá lè mọ̀ wípé gbogbo wọn ni wọ́n mọ ohun tí wọ́n ń ṣe. Imagine ìyẹn la máa wá jókòó là ní sọ̀rọ̀. Ẹ ṣeun bàbá mi, ẹ má ní mo dọ́rọ̀ mọ́ yín lẹ́nu. Ẹ ṣeun sà, àmì Ọlọ́run kò sí wàhálà. Ṣé Ìbàdàn lẹ́yìn wà? Okay, cause mo rí pé ní Nigeria account. Ẹ ṣeun bàbá mi, ẹ ṣeun. Mo ti kọ́ tiẹ̀, ẹ má bínú. Tó, ẹ má bínú gbogbo àwa tá a tún pè tí mi ò ní lè gbé ìpè wa mọ́. Ẹ ti mọ̀ pé àsìkò mi ti ń lọ, mo ti ń wo táìmù látàárọ̀. Ẹ má bínú sí mi. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè wọlé, gbogbo ẹ̀yin bàbá yẹn, gbogbo yín pátápátá ni mo kí. Ìdí tá ṣe ní ká máa pè wọlé nìyẹn, rí gbogbo àwọn ọ̀rọ̀ tí gbogbo wa ń sọ lótìtọ́ àti lódodo. Èmi náà dẹ̀ máa ń sọ̀rọ̀ yẹn dáadáa lórí ètò wípé gbogbo àwa tá à ń ja ìjàngbara yìí, tá bá ti mọ ohun tá à ń ṣe, tá a dẹ̀ dúró lórí ẹsẹ̀ wa, kò sí nǹkan kí nǹkan tó lè ṣẹlẹ̀ tá lè fi sọ wípé no, nǹkan tí mo rírè tí mo fẹ́ fà sẹ́yìn àbí nǹkan kan. Ìdí tá ṣe jọ ìjàngbara yẹn òun ló máa jẹ wá lógún lórí pé káwọn èèyàn lè bọ́ lóko ẹrú ìyà tí wọ́n ń jẹ kó má bàa jẹ mọ́. Ẹ̀yin náà rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Afghanistan ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀. Àwọn náà ta ló máa sọ fún wọn wípé wọ́n máa gbalẹ̀ wọn? Kò sí. Àwọn náà nírọ́ ni láíláí kò lè ṣẹlẹ̀. A ní kò lè ṣẹlẹ̀, òun ló ti ń ṣẹlẹ̀ ní orí ni, òun ló ti ń ṣẹlẹ̀ yẹn. Ẹ má wá jẹ́ ká gbàgbé wípé the same thing ló ti ń ṣẹlẹ̀ ní Nàìjíríà sìn. Nǹkan tó ń ṣẹlẹ̀ ní Afghanistan òun ló ń ṣẹlẹ̀ ní Nàìjíríà báyìí o. Mo ń ṣọ̀tì ẹ̀ ní o, kẹ́ má ní mo mọ Afghanistan tọ́lá rẹ̀ lómi máa ní ewó tó lé ní bí pé mo ń ṣọ̀tì ẹ̀ ní o. Bàbá mi Joseph, mi ò fẹ́ gba ìpè mọ́ o, but mo máa gba last one yìí. Ẹ ṣe ń ṣókí orí pẹ́ tí ń pè mí náà látàárọ̀. Ó ga o, DP mi lẹ lọ gbé sójú kinní yìí. Ẹ̀ẹ́dẹ̀rẹ̀ ojú lọ́wọ́ olójú kẹ tó gba. Ẹ̀wọ̀ tó bá ojú bẹ́ẹ̀ lọ. Ó tó bá ojú ẹ̀ lọ. Ọlọ́run ilé mi gúgú àtòrí ọ̀fẹ́ ni o. Àmì àti gbogbo wa pátápátá. Àmọ̀ràn kan tèmi kàn fẹ́ gba àwọn èèyàn wa tó wà nílẹ̀ ilẹ̀ Boko Haram. Ibi tó ń nìmí number 3 terrorist country in the whole world. Because ilẹ̀ Yorùbá nation sí lára wọn. Nàìjíríà náà ní wọ́n ní Yorùbá nation. Àbámi ọ̀la ń fi ní rẹ́ ní. Àwọn ọmọ wa tó wà bẹ́ẹ̀ lèmi ní kẹ́ bá wa sọ fún wọn. Kọ́ tètè máa kẹ́rù wọn bọ̀. Àwọn Fúlàní tí ń wọlé nínú desert náà ń gbà wọlé every day ló ń wọlé pẹ̀lú ìbọn lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìyẹn s'Àbújá. Wọ́n bá gbọ́ kán máa gbọ́ bẹ́ẹ̀ ni. Kó wọlé bí ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn terrorists ń wọlé sí Àbújá, ó ń wọlé sí Kano gidi gan tí ò ń ṣe kékeré. Kíní ilẹ̀ ti ṣẹlẹ̀ rí tí kò sí rédíò station tó gbé, network station kọ́kọ́ ò gbé. Gbọ́dọ̀ ti ní kọ́ má gbé mọ́. Agbẹnusọ fún Buhari ti jáde síta pé kí wọ́n má gbé mọ́, bá ti rẹ́ni tí wọ́n ibi tó ti ń pààyàn tó ti ń ṣe anything pé wọ́n gbọ́dọ̀ gbé mọ́. Nǹkan tó ṣẹlẹ̀ of recent wọ́n dẹ̀ lọ káwọn Yorùbá àti Ìgbò mọ́lé, wọ́n dẹ̀ pa gbogbo wọn, wọ́n dẹ̀ kó òkú, wọ́n dẹ̀ lọ dà wọ́n sínú kòtò. Jesus. Wọ́n dẹ̀ pàdé. Kò sẹ́ni tó gbọ́ ilé, kò sẹ́ni tó mọ̀. I'm telling you this for a level source. Mi kò lè dárúkọ mi bá dákọ pé kẹ bì lọ́wọ́ yẹn báyìí, bì lọ́wọ́ yẹn báyìí, bì lọ́wọ́ yẹn báyìí. Mo tún ní voice record lọ́wọ́. Oh my goodness. Ṣé nǹkan tí wọ́n ṣe? Ẹ sọ fún wọn sìn, ẹ sọ fún wọn. Ẹ sọ fún wọn, atakóró wọnú àdó, kò lè bọ́ wọn ẹ̀wọ̀ kí àwọn afọ́rí burúkú tó máa ń sọ̀tọ̀kúsọ, kọ́ tó bẹ̀rẹ̀ sí sọ̀tọ̀kúsọ. Kí wọ́n kó ẹ̀rù wọn kọ́ máa bọ̀ ọ́lé, èyí tó bá nílé kó tà á. A ti ń sọ yẹn náà ti pẹ́, lóòótọ́ àti ẹ̀mọ̀ pé kò easy. A ti ń sọ yẹn náà ti pẹ́, kọ́lọ́n kó ṣàánú wa ni. Fúlàní fúnrẹ̀ ló fẹ́ bára wọn jà o. This is so unfair. Ìkọ́ ti ní pé kò sáyà àti wá sílẹ̀ Yorùbá. Ilé terrible. Àti dúró tó lọ́dọ̀ wá bí. Ẹnu Yorùbá dẹ̀ ti kò, téèyàn kan bá sọ wípé ní Yorùbá òkú, irọ́ ni àwọn political propaganda, àwọn tó ń dà lóru,
àwọn tó máa ń sọ̀sọ̀ kú sọ. àwọn ló ń darapọ̀ wọn nǹkan tẹ́mi náà sọ lẹ́ẹ̀kan nìyẹn bẹ́ẹ̀ ni àwọn sabotu àárín wa àwọn ló ń da gbogbo ẹ̀rù ọlọ́run dẹ̀ máa fi ìyà jẹ gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan. ẹni Yorùbá ti kù àdẹ́gbà ti kù ìdúpẹ́ lọ́wọ́ àwọn lọ́ba wa àwọn gómìnà wa wọ́n ṣe wọ́n kú iṣẹ́ takuntakun wọ́n dẹ̀ kú làákàyè wọ́n kú ọpọlọ tí wọ́n lò ọpọlọ wọn ò ní jọba. àmì Ọlọ́run ẹ ṣeun bàbá mi mo máa dá yín dúró báyìí. ẹjọ́ ẹ sọ fún ọ kọ́ máa bọ̀ ọ́ lé o nǹkan rí bó ṣe rí tẹ́lẹ̀ mọ́ o ẹ ṣe mà. ẹ ṣeun bàbá mi tó ẹ̀yin èèyàn mi nílé ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ yẹn ẹ̀yin ọmọ Yorùbá àtàtà ẹ gbọ́rọ̀ tí bàbá yẹn sọ àwọn kan ní propaganda ni bá a ṣe máa sọ títí nìyẹn tí wọ́n fi máa wọlé wọ́n tẹ̀ tí wọlé sí wa lára tán báyìí kọ́lọ́run kókó wa yọ ni àdúrà ká máa gbà báyìí nísìnyí send the link ẹ bá ti send mi nọ́mbà tí n bá ti ṣe tán màá send link sí yín àwa tá a bá need link láti sign ní petition so ẹ wo ìsàlẹ̀ yẹn but àwa tá a bá get ẹ níbẹ̀ ẹ write mi màá forward ẹ̀ sí wa so kò jẹ́ bí ó ṣe jẹ́ mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ gbogbo wa ẹ ṣeun o ẹ má bínú wípé mo wo aago ẹ má bínú sí mi ọ ní ọ̀nà fún ọ̀nà ọ̀run ni o ọ̀rọ̀ Yorùbá kò dẹ̀ ṣe kí ni kò ṣe má jáde wá sọ òun la ṣe ní gbogbo ohun tó bá gbà báyìí òun ni gbogbo wa máa jọ fún kódà bó jẹ́ 30 minutes ni à máa jáde láti wá máa sọ láti lè máa jẹ́ kẹ́ mọ̀ wípé in fact àṣà sẹ́yìn o iṣẹ́ ṣì ń lọ pé àṣà sẹ́yìn o iṣẹ́ ṣì ń lọ a ṣì wà pẹ̀lú yín so ẹ má jẹ́ ká bẹ̀rù ẹ má jẹ́ ká fòyà gbogbo ọ̀nà táwa náà bá ní tá a mọ̀ láti lè gbà láti pé kí struggle yìí kó continue ká dẹ̀ já ogun yìí lájàyè gbogbo ọ̀nà yẹn ni kẹ́ jẹ́ kí gbogbo wa ká máa ṣe kíni kí gbogbo wa máa tẹ̀lé Elédùmarè á ràn gbogbo wa lọ́wọ́ o a ò ní ṣe lásán o ẹ ṣeun mo dúpẹ́ o lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ wa àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ darapọ̀ mọ́ wa láti ìbẹ̀rẹ̀ àti ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ join wa gbogbo yín pátápátá la kí o ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ jẹ́ ká máa fi eléyìí ṣe lọ ẹ má bínú sí mi lóòótọ́ ló ń ṣe mí bíi pé kí n má kúrò níbí wọn ni ó dábí kí n má lọ ọmọ kí n gàn pa síbí àmọ́ kò ṣeé ṣe àwòrọ́jọ́ mùsùlùkùn time is money gẹ́gẹ́ bí gbogbo wa náà ti ṣe mọ̀ ẹ má bínú sí mi ẹ gbà mí bí mo ṣe rí o ọmọ yín náà ni mo jẹ́ ẹ jẹ́ ká kọ orin orílẹ̀-èdè wa ká máa fi yẹn ṣe lẹ ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ dẹ̀ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Elédùmarè àwa la máa wá ẹ̀yin la ó máa dé bá pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run ọba ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ orúkọ tèmi ò yí padà èmi ọmọ yín náà ni o ọmọ Yorùbá àtàtà tẹ́ mọ̀ sí Ladybest akéde fún gbogbo ọmọ Yorùbá ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ á tún máa ríra pẹ̀lú ògo Ọlọ́run ayọ̀lá tún máa fi pàdé àmọ́ ẹ jẹ́ ká ní lọ́kàn wípé Yorùbá nation gbígbà ni bí mo ṣe máa sọ ó di dandan ká gba orílẹ̀-èdè Yorùbá tí kò sì so ohunkóhun tó máa dá wa dúró ẹ ṣeun ẹ jẹ́ ká gbọ́ orin wa ká máa fi ìyẹn ṣe ìlọ. Iṣẹ́ wa fúnlẹ̀ wá fún ilẹ̀ ìbí wa kàgbéga 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 fàyẹ̀rí ìgbàgbọ́ wa ni pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́. Ṣiṣẹ́ ká jọlá ìṣọ̀kan àtòmìnira ní ẹ jẹ́ ká máa lépa tẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòhun tó dára ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. tó ẹ ṣeun o ire o mo kí gbogbo lé o ayọ̀ la ó tún fi máa pàdé.